يموت كل البرايا سبحان من لا يموت. سلامي على المختار من خيرة الأمم وأكرم مدعوفه به رسل قد ختم. سلامي على من صار ليلا إلى الهلا وكان له جبريل من جملة الخدم. سلامي على من شرف الله قدره وأيده بالمعجزات وبالحكم. سلامي على طه وياسر الضحى. سلامي على الممدوح في النون والقلم. سلامي على من قال للقدر في السماء على فانقسم نصفين يا بدر فانقسم. سلامي على من قال للناقة اشهدي بأني رسول الله أرسلت للأمم. سلامي على من قال للدب من أنا فقال رسول الله أرسلت للأمم. سلامي على من قال يا رب أمتي أجرهم من النيران قال نعم نعم أجرهم من النيران قال نعم نعم. ألا يا رسول الله يا خير المرسلين عليك صلاة الله لا تتناهى. فيا فوز من صلى عليك من الورى صلاة يا عمر كون منك سناها. تالله لو عاش الفتى من داره ألفا من الأعوام مالك أمره وتللوا فيه بكل هدية ومبلغا كل المنى من دهره. لا يعرف الآلام فيه مرة كلا ولا جرت بفكره. ما كان ذاك يفيده من عظم ما يلقى بها ولي ليلة في قبره. أيها الفاخر جهلا بالنسب إنما الناس للأم والأب هل تراه خلقوا من فضة هل تراه خلقوا من طينة أم حديد أم نعاس أم ذهب بل تراه خلقوا من طينة بل سوى لحم وعظم وأسد. إنما الفخر لعقل ثابت وحياء وعفاف وأدب. Gbogbo
àánú Ọlọ́run àti fẹ́ta ní sí ànábì Muhammad tó ní gbogbo akájọ wà níbí ẹ jẹ́ ká jọ ní bismillahir rahmanir rahim. Bismillahir rahmanir rahim. ẹ jẹ́ aṣọ bẹ́ẹ̀ dáadáa. Bismillahir rahmanir rahim. ẹ jẹ́ ká wí kan sí Bismillahir rahmanir rahim. Allahumma salli. Allahumma salli. على سيدنا محمد. على سيدنا محمد وعلى آله. وعلى آله وأصحابه. وأصحابه وسلم. وسلم. آمين. آمين. يا ابن الدنيا. يا ابن الدنيا مهلا مهلا تفنى الدنيا كونا كونا. يا ابن الدنيا. يا ابن الدنيا مهلا مهلا تفنى الدنيا كونا كونا. يا ابن الدنيا. يا ابن الدنيا مالا مالا تفنى الدنيا كونا كونا. gbogbo wa ibi tí ó sọ tá Nábì Muhammad. jẹ́ Yorùbá Nábì ilé mẹ́ta. Tí o bá lè yàn lánilẹ́rí kó kú lójijì kò ní mọ ọdún tó dá. Gbogbo ẹja bá ní fún òkè èyí gidi òkú ní ìrànwọ́ ìlú. Ya buna dunya mala mala tafuna dunya qawna qawna. N tó ṣẹlẹ̀ nílé Sàláàtì àti gbogbo olórí àtàwọn àfáà. Nígbà tó ní wọ́n ṣe wẹ̀ ní ìrànwọ́ 75-76. Àwọn nǹkan ńláńlá tí lè wá gbójúlé ní ẹ̀sìn lọ fíà. Ọ̀nà ni wàhálà bá ara tiẹ̀. Ọ̀nà tó wá ń nàró wa ká tó wá bọ̀ bẹ̀. Ya buna dunya mala mala. Ẹ mọ ń pa, ẹ mọ nǹkan kan, ẹ mọ nǹkan, ẹ̀sìn lẹ́kọ̀ọ́ wò. Allah. يا ابن الدنيا هلا مهلا. يا ابن الدنيا متبسط بالصالحين. ìfẹ́ àwọn ẹni Ọlọ́run ló gbé adé bíi dákun ní kú lójijì. ẹ farabalẹ̀ ìràwọlé ní kú lójijì. يا ابن الدنيا مهلا مهلا زما يا wazina wazina. ẹ dẹ́kun ìwọ tó ń ṣe bí ẹ̀hàn náà. bó ṣe dáa fún ọmọ inú ayé tó bá kúrò ní rẹ́rìn. Allah. bó ṣe dáa fún ọmọ tí mo tí ì náà kọ́kọ́ rẹ sínú ọ̀gbìn dáa fún. àwọn dúníyà. ẹ dẹ́kun ẹ lè satisfy àwọn èèyàn tẹ́ níbí lónìí. òtítọ́ òtútọ́ ọkùnrin tí ń láàárọ̀ obìnrin gbogbo ń bẹ̀. Ya buna dunya mala mala. Ìtọ́lọ́ wa lóòótọ́ ìfọ̀nàdà lónìí. Tọ́ba ti lọ́wọ́ wa ń tọ́ ọ̀fẹ́ rí tọ́wọ́ wa tẹ́ níbi ọ̀bẹ ní ọlọ́wọ́ wa nù. Kákùnkà jọ̀wọ́ ní ìdílé mi yóò mú àlọ́ ohun tí bá ṣe fẹ́ àwọn ẹni ọ̀pọ̀. Èmi ní ìmọ̀ ìgbà tó máa jẹ̀mí kúkú lẹ́yìn sí. Tí wọ́n máa taari ni wọ́n ti kọjá ní ayé. Níbi tá a bára wa lónìí nù àfi ká gbà bẹ́ẹ̀.
bàbá tiẹ̀ gbà bẹ́ẹ̀ kàn láwọ̀ ọmọ sàárè. yàbùnà dúníyà màlàmàlà. dọ́kì wọn tó wọ́n bí sábà yusuf ọ̀sẹ̀ tó faramọ́ ẹ̀ lójú ọ̀la lọ sí sínú àgbàdo. kàfùnà dúníyà ọ̀rùnà kọ̀rìnà. fún òwò àga fún mi wọn ò mọ iyì mi tí kì í yẹ ẹsẹ̀ láti ti jòkó lórí àga ńlá rí wọ́n tún dá fún wọn nù sàárè. kàfùnà dúníyà kọ̀rìnà kọ̀rìnà. ntàbá mi kì í ṣeré tí kálukú sì débi ká ń ṣeré Ìbàdàn ní nígbà Ìbàdàn mo gbà débi ẹ wá ṣeré ẹ pẹ́rẹ́ rìn ẹ ń ṣe bí gàngàrà nígbà bá bá igi àrámọ ibi kan ó ní kí mi òhù. yàbùnà dúníyà màlàmàlà. àwọn yẹn sọ síbẹ̀ ní kí wọ́n mọ̀ nípa rẹ̀. pẹ̀lú ní kí wọ́n sọ fún ọmọ wọ́n fi àmọ́lẹ̀ mú gun ọ ìwọ ni wọn láfaradà kápẹ́ ní tòótọ́ ọ̀fẹ́ bàbí ìjẹ́. yàbùnà dúníyà wọ́n ò sẹ́ni gun ọ bó lọ tó sọ tó yá àṣàrà ti ní. màlàmàlà. àbúrò jẹ́ ìkúlù. yàbùnà dúníyà màlàmàlà. ẹ jẹ́ sunkún bàbá ẹ bá rẹ̀ mọ́mọ́ ẹ tó bá sunkún ọ̀nà ẹ̀kọ́ sílẹ̀ kó kálukú sunkún rẹ̀ lónìí. yàbùnà dúníyà. ẹ mọ̀ pé àáfà bàbá wà ní kún mi nígbà tí bàbá ti rí sáíbọ̀dù mọ́ àlẹ́rẹ́ ni ó nímọ̀. yàbùnà dúníyà màlàmàlà. zimayati wazina wazina. yàbùnà dúníyà màlàmàlà. ọmọ tí a máa rán níṣẹ́ nígbà tí a ti rán iṣẹ́ ò bá ti sí mọ́ ta ni ó pa ìwọ mọ́. ẹ wá ní kó mọ́ sunkún tí ò sáà sì ní lọ àwọn dáná tí wọ́n rìn lẹ́yìn àgbo bàbá sàdájì lọ wọ́n yẹ ajá sí wọn nù gbẹlẹbẹ tó ọ̀tẹ́ sí. yàbùnà dúníyà màlàmàlà. zimayati wazina wazina. yàbùnà dúníyà kọ̀rìnà kọ̀rìnà. ẹni bá tún bá mi ní sọ. yàbùnà dúníyà màlàmàlà. bí bàbá bí bàbá sunkún lónìí àdájọ́ òwúrọ̀ fún tọ́ ẹ bá gbé ẹ̀ ń lọ sáyẹ̀ lásán àwọn ìṣàkàkùn náà tiẹ̀ náà rẹ̀ ebi ni wọ́n ń jẹ́ bí a ṣe ni bí o ti sún pẹ̀lú ayé ẹgbẹ́ burú nù ẹgbẹ́ ó ṣàkàkùn. yàbùnà dúníyà màlàmàlà. bí a bá tẹ̀ ní ẹ̀ráwọ̀ lóòótọ́ bí a bá tiẹ̀ lóhùn wọ́n rí star fàtẹ̀lé ni àmọ́ inú lóòótọ́ lọ mo rà àfa gidi ní fẹ́ràn mọ́nù yá ajásí kan gbóná tá ní àwọn ìràwọ̀ ajáná sí lò bí o bá ti sí àfa àwọn ajáná sí lọ́nu. yàbùnà dúníyà màlàmàlà. zimayati wazina wazina. ẹni bá yóò bá lóbi oníṣòfò. inna dúníyà. ọ̀tá lówó náà ó ti kàrà àtọ́ bẹ́ẹ̀ lù mí ṣùgbọ́n àṣẹ pé bàbá àmì wọ́n mi fún mi bóyá bàbá wà á náà tó mi là. yàbùnà dúníyà màlàmàlà. zimayati wazina wazina. inna dúníyà kọ̀dígà kọ̀dígàrọ̀tìnà. ìtùnúyà. inna dúníyà kọ̀dígàrọ̀tìnà. wàstàgìwàtìnà wàstàwàtìnà. dákùn wọn tó wà níbi tó ọ̀gá kí dùnú lè yé wọn àmì ní àlá àjọ rẹ̀. ẹ̀jẹ̀ dákun ṣe bí wa ṣe bí ẹni pé wọ́n gangan lọ kú. ẹ dákun wọ́n tó bá bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ mọ́nà ro ẹ má ṣe bí òtí bá mu ibi ò bá lónìí. ẹ má gba nǹkan mi jẹ́ sí títí ẹnu ò ní bàjẹ́.
يا بنى الدنيا مهلا مهلا. adúgbò fún ọlọ́run. alhamdulillah. ọba tó ṣe pé ìtọ́jú kan lọ. ọba tí ò ní agbọ̀n kú fún ọ. tí ò ní wọ́n láti Onílọrin. ká máa ṣe pàdé ló mọ̀ rí ni. àwárí òtúbẹ̀ dé èdè jẹ́bà àmọ́ ẹ̀mọ́kùn lọ́dẹ̀ fìdè. tọ́lọ́run bá bẹ́ẹ̀ gbajúmọ̀ lé mọ̀ kò ní pa yóò bàjẹ́ jẹ́ ni. èyí tí ó bàjẹ́ sọ ikú ká kú. tí wọ́n fi máa tọrọ kún fúru rẹ̀ bí ẹ sì ń wo ṣèbẹ̀rẹ̀ láṣìírí ni onímù kíjẹ yìí. onímọ̀ọ́sí ọkọ̀ yìí. oníṣèrọ́ọ̀bù adégún yìí. oníṣèwà àṣìfà táàrí yìí. ẹ sì wà mí rù jésì ríran. ẹ kẹsẹ̀ lébọ̀ yóò gbó kọ fámìlì yìí jẹ. n tá máa wò lọ́wọ́ tó bá yàn bọ́lọ̀ bá gbọ́dọ̀ máa dúpẹ́ ni. kò yí má ní abúsá hàlà munkara. lóga orin tí mo kí bàbá ní fàájọ tó wá kí ọ. kò yí lè má ní abúsá hàlà munkara. sọ fún ẹni tó rí ìtọ́kàn rẹ pọ̀ ẹni tá a rọ́mù kúrúsù wá kú pi wọ́n máa bí a pé kí ni wọ́n jẹun. ẹnìkan ti bí mí ó kí lè mú ọjọ́ Jésù ikú ó ní bàbá rẹ̀ ló ní kí wọ́n wò. Al-imani abúsá hàlà munkara. ọlọ́wọ́ pàmò lè Jésù. njẹ́ tí ó pa àtọ́mọ ànábì ìjọba pa. njẹ́ táwọn ọ̀tá dúró tó fẹ́ bí yẹ̀yẹ́ ọlọ́run mo tún wá dá yẹ̀yẹ́ rẹ̀. kò tí ó kú lọ́dún bọ̀dá. kò jẹ́ okú nígbà kejì ọdún àárọ̀ ọjọ́ ọdún kan ló pa lọ́mọ sọ́ọ̀nì lọ́rọ́ bí. má lọ. Limani abusara. àwọn arọ́sọ̀lá tí gbogbo àwọn àfa àwọn ní nǹkan ṣe. wọ́n sì sọ ní tí nǹkan fi sí ánísì. bẹ́ẹ̀ bá lè tẹ̀lé mi débẹ̀. kàkárí o. nàìjíríà ní akárí mi. Pápẹ́lẹ́ tẹ̀lé mi lóòótọ́ farabalẹ̀ ni wàhálà Ìbàdàn mo bàdé bí ní tí ìdọ́fà rárá. Wálé ká mi làbí nílẹ̀ ọ̀hún. Bàbá tá a torí ẹ pé yìí. Òní òdòdó tẹ òní òmò ọ̀rọ̀ kẹ̀kẹ́. Tẹ́ ẹ mọ̀ ìlà kò náà fẹnu sọ fún. Fúnni lọ́ọ̀rì pé tí ń wò yìí kìnìún ni àbí yẹn. نجلي أكارمي ولقوم الذين لهم على جميع الأنام الطول والطول kéèyàn ní àsìkí kó dùn owó kó dùn orí àti kéèyàn lágbára gbogbo ẹ̀ lọ́wọ́ fún wa. Allah. bá tiẹ̀ ń bẹ lẹ́ọ̀kọ́ tiẹ̀ dípò kan wí ọ̀làwà ní kókó tó ìṣe. ẹlòmíì kọ́ mọ́ dípò làṣẹ eré fìbò yẹn fi jẹ́ oyè wò nítorí lọ́mọ pé kò ní pa. gbogbo ìjẹ́ ń tọrọ káró lé àwọn tó bá fẹ́ kú tẹ fẹ́ ta irú wa dànù. tọ́lọ̀ bá tiẹ̀ gbẹ́rù fún ọ tí ò fún ọ ní tó fi ṣe ayé ò lè yé ọ. Allah. wọ́n tún jẹ́ kúlù ọlọ́run pè sí ọ̀la káàrin àwọn àbí ìyá ọkọ̀ jẹ́ ni tó wọ́n pè ẹ bá sì tu ẹni kí wọ́n bìlà fún bẹ́ẹ̀ bá sún ayé. máa ná wàásù rẹ̀ta wò àti rírí káàtì ẹ̀ pé àwọn ìdílé ṣì ń dà òní. Àlámù ya fún tíwù. Mo lọ ti kì í mú ta lò ní ni ọ.
mo ló kọ́ sí ọtẹ́rù ìbọ̀ wájú àbẹ́yìn. فلم يفتوا على الحالين تكميل وخصروا بوقار قرب منه له. Ọlọ́run fún ọ lágbára ó fún ọ nínú ọmọ bíbí ó wá fún ọ ní kápẹ́yẹ̀dé. Kéèyàn bá wẹ̀ hùn akérèmọ́kérè náà ṣe. Mọ́tàbà gbogbo ìyàwó méjèèjì wọ́n ní wọ́n sì ní tó ti fẹ́ gbìyàn mọ́. Wọ́n tí wọ́n kọ́kọ́ nínú ẹ̀yìn tí mo tí ì rántí rẹ̀. Bí bùkátà rẹ bá kàn ó fún òru wọn ní ẹ̀fọ́ ẹlọ́pọ̀ tó lóríire. Ẹgbàgbé ẹ máa ń dá pápá àmọ́ wá dáa tó àbá. Àtúndẹ̀kùn náà fà ẹgbẹ́ lórùlé transformer rẹ̀ bí o bá ti ṣẹ́jú àbá ni. Fi áńfùsì ẹgbẹ́ lọ́lẹ̀ lórí wò bí o ti sẹ́mi àbá ni. Ẹ kàn nígbò tí wọ́n ti rẹ́yìn bá kú mọ́ àbá ni. Kálukú gbèrè láàfà ní ìjú ayé ó lè ní sọ lẹ́nu gbogbo tí ẹ wù sọ ọdún tí nìkan jẹ. Àwọn méjèèjì wọ̀nyí wọ́n dá túbọ̀ kọjá láyé bá. Nígbà tí ti jẹ́ ńlá nínú àfa ẹlòmíì ò tí ì mọ̀ sòkò tó wọ̀ níbí. Àkàn wá ní àwọn kan ní ẹ pa wọ́n ẹ̀ tútù ẹni tó kọ́ pẹ̀tẹ́sì lọ́dún orí pín ní sí tí wọn ò rí bá. 24 years of age. Àfihàn wọn là ń jọ ń di ọmọ ogun ló lè mi kọ́lé àkọ́kọ́ 20 years mo kọ́lé àkọ́kọ́. في أنفس الخلق تعظيم وتبجيل. Kálukú máa ń tutù kùtù. Jẹ̀mọ́ ẹ̀ nínú ẹ̀ tó bá lóun pa wá ní ìsìn kò ṣeun kò yẹ kó jẹ́ ká jẹ́ ajẹ́ ìyẹn. Ìrántí èèyàn wò tàbí di dáadáa ipò lóògùn. Tó bá ń pa wá ní kò ṣeun kí ni ń wò tàbí di dáadáa. Ẹni tí ọba ló ṣe nǹkan fún ṣíṣe ẹsẹ̀ láti ẹni kò ṣeun. Nígbà tí ẹ ń dára ní pínlẹ̀ síbo ló wà tí kò sóògùn jọ náà ni àsìkò tó ní. N tí ó bẹ̀rẹ̀ ẹsẹ̀ láti yín àgbè. في أنفس الخلق تعظيم وتبجيل بعد السكينة في سخط له ورداء. Tí ẹsẹ̀ láti bá bí ẹrú àti abẹ́ yín sí ọ, lọ́pàá ìwọ̀n òkú tiẹ̀. Tí ló ṣe ń fi ojú lọ́jà. Ó ti sẹ́yìn. Kí wọ́n sì yọnu sí ìyẹn, wọ́n yọnu sí ọ̀dọ́ ìgbé wọn bọ́ sọ̀rọ̀ rẹ̀. Àwọn yìí ṣe iná tó wá fi eérú bojú tí ń ṣe kà. Ọmọ stáàdì tó nílẹ̀ alábòsí ni ọ. N ti ń já àfáànù. Èwo ni ká máa rí àbẹ èèyàn kẹ́ tó máa sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn ẹ̀ tó ayé gbénu. Ẹ kú lójú rẹ kó jà bẹ́ẹ̀ bá jẹ́ ìjà. Èwo ni ká máa rí àbẹ èèyàn kó lọ tẹ́kẹ́ máa ẹ̀ tó ayé ṣe nì. فلم يزل وهو مريض ومأمول. Ibi tí ìbá nu mẹrùhùnù ẹni tí ò ṣe kọ́ ọdún gíragíra. Wọ́n máa mú ẹ̀sìn tó kẹ́pẹ́ dá sọ. Tí mo fẹ́ tú látàárọ̀ nù. Kò ṣeé rí mi, kò ṣeé yọwọ́ rẹ kúrò lápò. Ẹ gbọ́ Yorùbá. Wọ́n á rí àlọ́bí fín, màrúùbù làwọn ẹni tí ń dẹ́rù gbẹgbẹ́ wọn, ẹni tí ò ṣe kọ́ gíragíra. Dákun. فلم يزل وهو مريض ومأمول. Wọ́n máa múlù ẹ̀ka ìgbà ní ẹ̀rọ bá síwáàsí, ẹ̀rọ bá parí ìjà, ẹ̀rọ bá
bá tún rán wa ṣe ọ̀rọ̀ ń dojú rú alébùkátà mo fẹ́ lọ kinní kan mo fẹ́ pẹ̀rùn ọdún kò ṣe é kọlù mo yí sí èèyàn dìde mo ń ṣiṣẹ́ tí èmi ẹ̀ ní pèdásọ̀rọ̀. ẹ má pẹ́ wo ọ̀ ní kú kéde tiẹ̀ ẹ jẹ́ nu wọ́n ká kápẹ́ náà wà ní wọ́n wá lóòótọ́. يقابل البشرى ẹ máa rí dùn lójú wa bẹ́ẹ̀ bá ṣe sí kiri ọ̀fọ̀ rárá ni wọ́n mọ̀ nù. èmi ní sẹ́yìn àfa àti ẹ̀dínú kúkú ilẹ̀ jẹ́. tó bá ṣe àṣírí ni àgbẹ̀dẹ́lẹ̀ rẹ̀ tún èkú. tó bá ṣe kéwù ni ọ̀dọ́kọ̀ gba ayé kéwù. ìmọ̀lẹ́bí kárí ayé kì í ṣe ìmọ̀tẹ́ ìrù ká kálukú náà mọ nǹkan míì tiẹ̀ nínú òun. kò sálẹ̀ màkàláyé kéwù wa kí ni ò papọ̀. bọ́ọ̀sì kẹlẹ́ bá rẹ̀ gẹ́rẹ́ ìwòsàn kíláyé òfin dà. àná ọmọ kéwù ṣùgbọ́n bàbá lọ́dọ̀ tí ò lè fi ọ̀tún lè rí tọ́ọ̀gùn wọn ṣe tọ́ọ̀fì ní mọ́tò. يقابل البشرى منه بندى خلقه. bí o ti ń gbé ṣé ìtọ́ fáyà tì tínú rẹ̀ ń dùn wọn náà máa tọ́ lọ kúnlẹ̀ fún tẹ́ ń fi tíra lé ọ lọ àwọn ọ̀gá àti ẹnu àtọ̀ ṣe wá sí fún àtọ̀ ìdílọ́nù àtọ̀ lọ kúnlẹ̀ fún ní yàrá bàbá rẹ̀ nù tó o bá rí ẹbí tí a bá ká òwò ìta òní ṣe lọ fún ọmọ. زاكٍ على العدل والإحسان مجبول. kálukú máa ṣàkóso ẹni pẹ̀lú ẹ̀ tẹ́ ń júbà fún irọ́ ni. tó bá gbé dúró tán ẹ̀mọ́ tẹ́ pé ẹ̀dá kò kékeré hàn bẹ́ẹ̀ bá ń ṣàbòsí lójú àbábọ̀lù jẹ́ kúlù ni àti kéwù ó parí ẹ̀ àtàsírí ó parí ẹ̀ àti ẹ̀ lọ́lójú ọ̀nà ó yẹ yékéyéké. يقابل البشرى. wọ́n á lọ gbà kọjú sí ṣé kéwù náà lọ kọ̀ wọ́n àbí kùndì lọ fún ọ àbí lè jẹ́ èsì àwọn ọmọ tó wà lẹ́yìn wọ́ọ̀lù àáfàá tó wà lára àgbẹ̀nà lè kà àwọn ọmọ tó wà lẹ́yìn àgbẹ̀nà àwọn àáfàá tí ń ka tó wà lára àgbẹ̀nà àwọn ẹni kú nínú tẹ̀yìn àgbẹ̀nà àwọn ẹni kúdìkúdì nù. منه بندى خلقه. زاكٍ على العدل والإحسان مجبول. ó kí bàbá wa ẹ́ mi à. sọ bẹ́ẹ̀ tó ẹwé kan sí gòkè. والله يعصمك من الناس لا تخاف دركا ولا تخشى ولا حول ولا قوة إلا بالله. ó kí bàbá ìmọ̀ mú àgbà. جاء البشير مبشرا بقدومه. bàbá ìmọ̀ mú àgbà náà bá dẹ́mi wọn sí. فملئت من أسلامه للبشير سرورا. ẹ tọrọ kéèyàn lákan kú olórí ìwú lè sún ilé owó. ẹ tọrọ kéèyàn lákan lọ ó lè ṣe lórí ikú ní ó sùn lóko táwọn ọ̀nà tí ẹni bá tó máa sọkún wákàtí ẹni bá ti rí ẹjẹ bẹ́ẹ̀ náà kẹ́mi rẹ̀ ogun tó rẹ̀ tó wọ̀ tẹ́tọ̀ rẹ̀ lẹ́yìn tiẹ̀. تالله لو قنع البشير بموجتي. gbogbo yín ẹsẹ àyà yìí wá ẹtí ẹlẹsẹ ti wá ní síkù lẹ́nu fi kan kúlọ àwò tẹsẹ lókè nẹ́mbà ní kùmà bàìbà bẹ́ẹ̀ bá sọ pẹ̀lú ara tó le lálẹ́ ajára sí gẹ́gẹ́ ló ti bá ilé tó náà ọdún sí alára tábí àná. تالله لو قنع البشير بموجتي لوهبتها ورأيت ذاك يسيرا. ìgbà kàlífà tí làádà bí lẹ́yìn ajá ìbọn mẹ́jọ ojú. iléeṣẹ́ fàádà ìbọn mẹ́jọ bàjẹ́. àgbà ìmúlùkù mẹ́jọ bàjẹ́. ìwọ̀n lọ́wọ́ àmọ̀ yóò kù tọ́lọ́ yà fà ẹ̀fẹ́ náà wọ́n rí yà nísì. البشير بموجتي. àwọn tọ́lọ̀ ní ká má dá síse sí wọn kálukú ń fẹ́ táwọn gbòòyè ẹ̀sìn fẹ́ bára yín níbi orí búlù. ìlọ́dẹ tó àlẹ́ kí ẹnìkan ìbílẹ̀ tó àlẹ́ kí ẹnìkan tó gbẹ̀yìn ọ̀dọ́ àfà tẹ̀bẹ̀ sí ní dara yín láàmú lónìí. gbogbo àwọn bàbá tí wọ́n lọ mọ kẹ́
ìwọ tó wà bá lè kí ẹni tó jẹ́ gbèsè tí ò san ìwọ lọ́mọ. àwọn tó ṣe pé báwa kí ó bí ẹ̀ lérí yẹn kọ́ ló bí bẹ́ẹ̀ rí yẹn kọ́ kò lè gbà bí tiẹ̀. mo sọ ọ̀rọ̀ kan ní Ìwó tó bẹ̀ wò mí wọ́n tó lọ ìlú wòlé wọn. àwọn àfáà ń kù káìkàìkàì mọ̀sẹ̀ bí tiẹ̀ lónìí ṣe bí tiẹ̀. Parama tọ́ba ń ṣe fún ọ, wọ́n gbé asẹ́pọ̀ tiẹ̀ dáhùn ìbáraẹni fún ọ. Tọ́lá Bashiru bí mo jà tí. Àwọn èèyàn mọ ẹ tún máa yé ni ẹni tí ò sí pálọ̀ àti yàrá rẹ̀ ò lè rí ìtọ́ fẹ́ tán. Yàrá rẹ̀ gan ò lè rí ìtọ́ fẹ́ tán, wọ́n lè lásìdẹ̀ntì ní yàrá. Gbogbo nǹkan tó ló kọjú ìdá sí. Làwọn abútu wa. Mo wá ń sọ ní Ìwó. Àwọn àkọwà lọ́dọ̀ bàbá wa nílé àmì tí màá lé nílé àmì àfa ńláńlá nígbò bẹ́ẹ̀ ni àmì wọ́n rántí bàbá yẹn wọ́n á lọ bá wọn sọ̀rọ̀ ní ìjẹta bẹ́ẹ̀. mo wá ní àṣíríyá ìsíyà ìsáàlà àsùnmẹ́wí sẹ́bẹ̀ ẹ̀kọ́ ẹwà wọn fà tiẹ̀ ẹ̀ tó dákọ̀ kájí ẹ̀ yáyà tó fà gbogbo àti ẹwà tí a ti dé nísì àwọn professors oríṣiríṣi àwọn doctors jìnkòjìnkò tí ẹ kọ tíra táwọn ọ̀rọ̀ tíra tí ẹ lò ní. ṣèbí tààrà ẹgbẹ́ tá a láàdá wọn mọ kẹ́mẹ́nà tó ní lónìí wọ́n kọ tí ẹ tó di tẹ́ǹpù wọn ni. ó lọ wà lọ́fíìsì àti láìbírì wọn ọmọ wo ni ó fi kéwú mo jẹ́ fi ń tìǹ wa láti jọ ẹ̀ ewu tó ti bàbá àdàn ti ṣe fàákù kí ẹ ti ṣe kò dídò ní ẹ̀wọ̀n wo yẹn tẹ́tí náà di àfáàjì kò dèrò tí ẹ há oyè fún ọ wọ́n kọ́ tíra kọ́dà ìyàwó wọn ò lékè tí bí mo sí pé ẹ tí wọ́n lò wọ́n takọ̀ àwọn ará ẹjọ́ kò ní rí òní ṣe. ìwọ kan wá dé ọ̀rọ̀ fẹ́ tún tíra wọn kọ ọwọ́ akọ akílò rẹ ní ó rà sí àti pé tó ti ń kọ́ tiẹ̀ tẹ́kùtẹ́kù lórí ìyẹ̀pẹ̀ ní ẹ fi kọ́ bẹ́ẹ̀ ṣe ń kọ́ ni wọ́n ń sán àgbàdo àti gbúgbúrú inú táwọn tí mo rọ́ mi mú tí a bá kọ ọ̀rọ̀ kan mú kí Kùránì kan lórí pé ọlọ́jà yóò àgbà wọ́n tún kọ ọ̀rọ̀ kan bẹ̀rẹ̀ lò kan ọlọ́jà yóò bá ké kátó wí lọ́tẹ̀ ń kọ lóru mọ́júmọ́ ní ìsìn kílẹ̀ ń kọ mo lè ti tíra kan láàrin ọ̀sẹ̀ ọdún mẹ́wàá ni wọ́n fi ṣe tiẹ̀ sójọ́ tiẹ̀. Ṣàhídàlí ànámù. ẹ jẹ́ sí mi bókibòkí ẹ sọ bí àwọn ará jọ. Bifadili yóò hàtàlì ìdá. Lòní fi kí sínú ẹ̀ là ń ké, sùnwí náà là ń ké, ọ̀dẹ̀ náà là ń ké, ìsíyà náà là ń ké, ìsálà náà là ń ké, ìtìmákù náà là ń ké. Àwọn àgbà lórí ọjà àti tajìrà wa ń lówó tí tẹ́ ẹ kọ pẹ̀lú ìmọ̀ ẹ̀ tẹ́ ń gbé ká ìmọ̀ bí ìyẹ̀pẹ̀ kálùmọ̀. Ẹ gbọ́ díẹ̀ lórí. Ṣàhídàlí ànámù. Bifadili yóò hàtàlì ìdá. Àwọn àfáà tó lọ gbogbo ayé ló gbà fún ọ. Tágọ́mọ̀ kẹ́mbẹ̀. Wàlí fadilu máa ṣàhídàtì bí ilà àdá o. Wọ́n máa ń bẹ̀rẹ̀ láti tẹ́tà ìbá àpọ̀ lọ́la. Tó o bá sì lọ́kọ́ dàrú gbà pé àkànfẹ́ ní èèyàn gidi ni o ti dá fún ọ. Àjòkó. Wàlí fadilu Tẹ́ bá ti nà àwọn tó wà lẹ́yìn òkè. máa ṣàhídàtì bí ilà àdá o. Ẹni bá yọ bá lóbi òní sọ̀fọ̀. Ilé àwọn àfáà ẹ̀yin àfáà àṣẹwọ́ ni mo ṣe kí ẹ. Ẹ sáwọn ni mo ti kéwú bẹ́ẹ̀ mọ̀. Mo ṣe lákọ̀ ṣe àdá. Àgbà wọn láàfáà ẹ tí ò bá gbà kò ráyé wa. Aina al-qurunu limadiya. Gbogbo ohun tó bá ṣe pé àáfàá rẹ̀ nìkan ló mọ̀ láàfáà kò lè jèrè bomi. Gbogbo ẹni bá ti dá fún làpá rẹ̀. Tí ó ṣe kárí, bó ṣe mọ kí ó tó àáfàá sẹ́ńtì lónìí. Àwọn gbọ́dọ̀ débẹ̀ jọ kẹ́. Àwọn tó kọ́ nínú àwùjọ bàbá rẹ̀ gẹ́gẹ́ ló kọ́ ní kéwù, ló kọ́ ní mọ́tìkì, ó kọ́ ní gbogbo nǹkan. Wọ́n tún lọ́ọ̀dọ̀ àfẹ́ yìí, lọ́ọ̀dọ̀ àfẹ́ yìí. Gbogbo àwọn àfáà ẹgbẹ́ wà sí wọn
gbọ́rọ̀ wọn inú rẹ̀ sì dùn gbogbo àwọn àfáà wa ni wọ́n ẹ mọ̀ pé tẹ́tírà sí lágbára ẹni tó fẹ́ jọgbọ́n àfáà rẹ ni ṣé wọ́n ní ìlọ ni ta ni ó sẹ́yìn tiẹ̀. Àwọn àfáà ti wá ní púrẹ́mù ẹni púrẹ́mù kí ni dáadáa mo mọ̀ rí àwọn ọdún mo gbà fún ìwọlé bẹ̀rẹ̀ nínú gbogbo wọn. Ìwọ ni látọ̀ fi kú. Ẹ̀wù tí a bọ́ọ̀lẹ̀ ìwọ ni wọ́n nù. Ẹ̀wù tí sàánù bọ́ ta ló wọ̀? Ẹ̀wù tí a lọ jẹ́ ẹ̀gbà bọ́kọ́ ta ló lè wọ̀? Àfijọ́ ló kù kò sírú wọn. أين القرون الماضية Èmi gẹ́gẹ́ tí mo wẹ̀ lọ́tọ́ bí mi sọ àjọ tiẹ̀. Bàbá tẹ̀ra ló kù. Bàbá dáàdì mi kankan bẹ̀ tí ẹ sáàrà mo sì tòkó lẹ́gbẹ̀ẹ́ wọn. Bàbá ní múì sọ́sọ́sọ́sọ́ tẹ́lẹ̀ yẹn mú ẹnu àrá irọ́ ni ó mú báyìí lójú mi. Wọ́n sá yà kàyó ẹ béèrè mọ́mú sẹ́nu. Bí ẹlẹ́gbọ̀n sẹ́mi lè wọ́n sí. أين القرون الماضية تركوا المنازل خالية. Lọ́jà ti tẹ́lá wá jẹrẹ. Ẹ tí a múra bí sísá ti táwọn olùdáwà ni wọn. Táwọn ẹṣin bẹ̀rẹ̀ yà ẹ̀kẹ̀bẹ̀ náà kẹ́lá lùbákà wọn ni ẹ̀ lè dì wọ́n. أترى شبابك عائدا. Ìmọ̀ mi yóò dàlù mí o. Bàbá sì lè dùn wọ́n gbogbo tí ẹ náà wà dẹ̀wò. Èmi èrè òjà kò tí ì dìjà. Rọ omi sọ́kọ̀ kò sì sẹ́. أترى شبابك. Díẹ̀ sí ẹ̀rọ kan. Ó dá wọ́n ti ẹ̀rọ sọ́kọ̀ ọ̀rọ̀ sí láńtà. أترى شبابك عائدا. Tẹ̀wọ́ ẹ̀ dá mi lò. Bẹ̀dá kí ẹ máa ròyìn ẹ tó bí ìdúró ní kúrọ́ ni. Lọ́dún kan bàbá mi ti bàbá tó nínú arábìjà ní IRK jíjà. Owó tíṣì náà fi tọ́ mi. Àwọn àti skul dé jọ náà ogún mẹ́fún dá. Àwọn àti skul dé wájú ara tẹ́ ẹ mọ igi òkùnkùn kan mẹ́mẹ́ báyìí. Bàbá wa jò báyìí ló mú sí i. Bàbá mi náà jòkó tiẹ̀. Ètò kẹ́kẹ́ pọ̀ lẹ̀ lórí igi ni. Ló bá ṣe báyìí wọ́n ní ọmọ sọ́mọ mi yá inú rẹ̀. Ó sì yàrá bá ju ọ̀dà bí ṣe ń nà rẹ̀ mọ́lẹ̀ mu. Bàbá ara kẹ̀kẹ́ àlejò o. Ẹ jẹ́ agbọ́n lọ́fọ̀ tó níwájú. Ẹ má bẹ́ẹ̀ yín wọn jẹ́ torí ẹ̀ ní bọ̀ láì. أين القرون الماضية Bó tí mo wí mo bí wàá kàlí fásitì láti bábẹ́rẹ́ àti. تركوا المنازل خالية. أترى شبابك عائدا من بعد شيبك ثانية. ما نرأوي للحادثة ولا الخطوب الجارية. Mo káyọ̀ àgbàlagbà tẹ̀rọ ní àwọn ẹ̀mọ náà ayé ìdìbò ẹ̀sìn àmìrè lọ́gbọ̀dọ̀ fún. Ẹ̀fẹ̀ sọ̀rọ̀ sọ̀kítàrà ní kótó ọ̀nà tó. والله لا يخفى عليه. Bí o bá rí báyìí, iṣẹ́ sí ìwọ yàrá ṣẹlẹ̀ ṣe yọnu. الله. Torí bá a ṣe pé yìí, ó ti kú ní ìyẹn nìkan, àwọn àrùwá òfin ti kú àwọn. Wọ́n ti gbé lẹ́kùnrin rẹ̀. صلاتي أنام الله انظر يمينا ثم شمالا ما نسير شيخي أربع صلاتي نعم الخليفة أربع صلاتي وصلاتي يا شيخنا نعم الخليفة أربع صلاتي المهم وانا كنت دالوري يا ليتكم يعلمون بماذا
غفرني ربي وجعلني من المكرمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال يا ليت قومي يعلمون بما غفر لي ربي وجعلني من المكرمين. Ibi ọ̀fìn mi sí ilé ìlànà ìdọ́kàn wọn lónà òru. Ó tó ọ̀ ní kú kékeré sàmì. Ẹni bá dákẹ́ ń bẹ̀ ọ̀rọ̀ òun ní ti pẹ́ lálùbáríkà. A ní sọ lóle níbi ìtọ́ni tí bẹ́ẹ̀ ló jágbe tóbi. Má wo spíkà yẹn ayé rẹ̀ ò ní wo. Ìwọ tó ọ̀rọ̀ spíkà káwọn rẹ̀ kó ń bẹ̀. Wọ́n ò lè bẹ̀rẹ̀ wà bọ́ ṣe wà. Bọ́dá lómi bọ́ ṣe wà ìnáwó ló yẹ tó bá bẹ̀rẹ̀ díẹ̀ yóò sáré tí ò sí rí lónìí. Ẹ wo olúkálùkù tó nàró ni. Nàbí sọ bẹ́ẹ̀ ní sẹ́ máa ń pẹ́ lórí ìrùkù ẹ̀ jẹ́ gbèsè. Ẹlòmíì rọjú wa mọ́ṣáláṣí ló ti ń ṣe kọjá bọ́ sí ìrùkù bẹ́ẹ̀. Ayọ̀ ló bàjẹ́ lónìí. Káàsì wọn láti sàyè bíbí sóró ní wọn kéré ràmánì àìkẹyìn níbí kéyìn tí ó yí akárùkù olúkálùkù ó máa lọ. Bima ghafara li rabbi waj'alani minal mukramin. Mùnáfíkì jàǹdà bí ó kiri mú lókè súrà tó kù ẹni wá dà kí yàrá aláàkìbá ṣùgbọ́n lójú ẹ̀ tó tò lẹ́yìn wọ́n ní kẹ́ járò lẹ́yìn orí wọn alẹ́ kàbí ọ̀sá ti lè mọ̀. Alẹ́ kàbí ọ̀sá ẹ̀wọ̀n mọ́ rí fáyín náà. Báwo bá ti sí níbi ìkára rẹ sáyẹ̀ rẹ̀ ń wọ̀ tún wọ́n sì gbogbo èèyàn kó jọ. Nàìjíríà tó. Àkàtọ̀ lórí rẹ̀ nìkan máa yẹ kùmà ìdúráyà ẹlòmíì ní blood pressure ló kàn kú dànù nù. Wàlá ọwọ́ lu ẹgbẹ́ dáadáa ẹgbẹ́ ó ti rébọ́ lórí ìkiri níbi tó rọrùn ló tẹ̀ sí. Ẹ tí ó tẹ ọlọ́run ọ̀fẹ́ tó rẹ sùn yín. Tàrí kábúbẹ̀lú làwọn wàlá sọ̀rọ̀ bá. Àṣàlátù ọlọ́run bí kárí. Sallallahu alaihi wasallam. Mo fẹ́ ju báàkì lẹ́nu. Àwọn ti bòmí mẹ́lẹ̀. Wọ́n ti wáyà spíkà bí ẹnjìníà wá sí bọ̀. Sìtáànì bẹ́ẹ̀ nù. Àyìnà ìkòrónù ìmáàbíà. Ẹjọ́ nítorí Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Ẹ sọ bẹ́ẹ̀ dùn mẹ́nu. Ẹyin wà ní kí lára sọ. Ẹjọ́. Èmi ló kú láàrin àwọn afá àtẹ̀yìn jẹ mọ́. Ẹjọ́ mo ní kẹjọ ẹ má tẹ obìnrin láàmú ọlọ́ọ̀ni ẹ̀sìn àgbákò náà. Àwọn kọ̀ǹdíṣàn tún wà ìdákùnrin. Ẹ sì jẹ́ wọ́n mọ̀ kí wọ́n lè ń bá wí kí wọ́n bẹ̀rẹ̀ fún. Ìwé náà bá rà jùmọ̀ kí ló ń wù lára ẹ̀. Nǹkan bá wà lè sàrà àti ọ̀tọ̀. Mo rí bẹ́ẹ̀ yẹn bẹ́ẹ̀ kú sára wọn ní ìbẹ̀rù wọn ni. Tí wọ́n àti bá ń lọ bá èmi ìlú ẹ̀dọ́ kí ló tó súnmọ́ nù. Ẹjẹ́ abẹ́mi wọn bàṣírà wọn nà dèrà. Wọ́n á sì lè wá lé kókókó kí wàhálà rẹ̀ gbogbo ọ̀rọ̀ iná ẹ̀ẹ́sẹ̀ wọ́n lọ dáná ni kí ló bá ń jàrà fún wò. Ọlọ́gà máa fi yẹn ṣe bẹ̀. Yá ayọ̀ ni Musa Milu ṣe mẹ́fẹ̀ ló bá dé. Ẹyin ọmọ mi gbogbo ọlọ́yin mi tó máa lọrin lè mi. Tọkàntọkàn ọmọ tíkítíkí inú lọrin. Èmi sínú bá fẹ́gẹ́ chicken fẹ́gẹ́ mọ́ wa ọmọ anú ọgbà lọrin. Ṣé bá chicken fẹ́gẹ́ lè mi? Èmi sínú bá fẹ́gẹ́. Ṣé
mo gbà àmírù mi ni small but mighty torí ìjọba èlò bíi ti lọ́rọ̀ ní lánàá. Níbi ìlọrin. أين يكون إيمانيا ترك المساجد خاليا Jọ̀wọ́ ẹ̀sìn Yorùbá Nábì. صلى الله عليه وسلم. Ẹ̀dá kan tẹ̀lé ẹ mẹ́ta ní ara yẹn dápẹ́ dápẹ́. Ó ti dá abẹ́ ṣe dúró. Kí ni wọ́n wá jẹ kílẹ̀ jẹ́ ń lò? Àtìlẹ́ tí ń tì wá ní. Ẹ má tì wọ́n mọ́ ẹ dápẹ́ dápẹ́ tó lọ lọ. Wọ́n à lè bẹ̀rẹ̀ àwọn ọ̀rọ̀ wọn ẹ má hàn wọ́n lé mọ̀. Àánú wọn ò lè bẹ̀rẹ̀ mẹ́tẹ̀ẹ̀tẹ̀ ń bọ̀ ọjà o. Torí bí ṣe báyọ̀ rẹ́rìn tí máa gbójú mi ságbárí òní láìka rẹ̀. Gbàtà pé o ti wá gbóná gẹ́gẹ́ jù. Mo ní tí mo lè sọ fún ọgá mi lọ dìbò bẹ́ẹ̀. Ṣùgbọ́n má jẹ́ kí n sọ. A ti ń pín ilé látàárọ̀. Wá jẹ́ ìdáhùn náà, ó ti sọ̀kò bẹ́ẹ̀. يكون إيمانيا ترك المنازل خاليا. Ẹ má bẹ̀rẹ̀ tó gbóná. Iná ti ń tan fíríjì tó ń tutù nínú náà ní gbóná níta. Iná ti ń tan èsì tí ń fẹ́ tutù nínú ẹ̀yìn rẹ̀ gbóná o. أتى شبابك عيدا. Ẹsẹ̀ náà ẹ̀dá kùn wọ́n. Eré kí wọ́n wá ṣe bí tí ń láàfin. من بعد شيبك ثانيا. Bàbá kí la wá ṣe? Bàyá kí la wá ṣe gan? Ẹ̀ńtọ́ òun tó ti wá di pé ń wẹ̀ lóru. Yóò gbé Zaki callback. Zid Zaki. Zaki callback torí wọ́n tó ń kọ́. Ẹjọ́ wọ́n nà sàkà. Wọ́n bá sọ látọjú ọ̀run láti ilé ìwẹ̀. Fún ẹ̀mí rẹ̀ mọ́ ẹ̀dẹ́gbẹ̀ kọjú sí. Fún ẹ̀mí rẹ̀ mọ́. Fún ọkàn rẹ̀ mọ́. Ó wá ọjọ́ keje. Ló wá ní kí ló dé ta ní pè mí. Kí ló dé kẹyọ sí mi. Ó ní mi tó fi fọ́ ọkàn rẹ̀ mọ́. Ó ní Zaki callback wọ́n nà sàkà bí Adam. Ẹjọ́. Jọ́sí mo lè máa sọ̀rọ̀ lọ. Bàbá kò lo Yasin. Wallahi ya Yasin. والله يا ياسين مثلك لم يكن في عالمين وحق من نباك. Abajada. Ìfọ̀lẹ̀kì. والله يا ياسين مثلك لم يكن. Ṣé ẹ̀gbọ́n tó wá wí ẹ fún mi yẹn lẹ́sẹ̀? Ẹ fi sílẹ̀ kí ló dé ọkùnrin ìṣèbákùnrin yẹn kó ń jalè ìdá jẹ́ ẹni tí ó lágbára àti dúró kẹ̀ kí ló ṣe? Ṣé mo nà ròyìn iṣẹ́ lu ara tó bá ní? Ẹ lu ara tó rà, a bí jù lọ, a fẹ́yàwó jù lọ, a ṣe wàhálà jù lọ. Síbẹ̀ mo tún lè nà ró kí ni ṣe yín? Ọmọ kéèké ẹ̀ lè nà ró mọ́. Ẹ ti yọ owó ẹ ti mú fún ẹ ti yọ owó. والله يا ياسين مثلك لم يكن. Ọmọ yẹn náà dúró jù lọ, náà ta lálàáfíà jù lọ. عالمين Dúró ní ìsìnkú ẹni. Àbí sọ ní tí mo bá ní kẹ́rù ọba ẹ̀. وحق من نباك. Ọ̀tẹ́ gbogbo ẹ̀yà àfọ àti ẹgbẹ́jì mi ẹni náà àti ìjẹ̀mọ́ ẹni náà. Sábẹ́ kò yá ẹni sí ti yá ẹsẹ̀ láti kúlù. Sábẹ́ kò yá bẹ́ẹ̀. Ẹ fọ ọkàn yín mọ́, ọkàn yín ń ṣe nǹkan oṣù. Ẹ̀yin lẹ́yìn wá sọ̀rọ̀ o. Ìwọ náà ti ẹ̀gbìnra rẹ sọ lè kú kó yí ọ báyìí. Báwo ṣe jọ̀kọ́ yìí nísìnyí? Wọ́ọ̀dù ọ̀ báyìí nísìnyí ogun àwọn àfa. Àwa ní tìjúmọ́ Facebook èébú wa wà pọ̀. À ń búra wa sórí atẹ́gùn. Lẹ́yìn tó ṣe pé kẹ́ tó dà fà
bàbá ẹlòmíì ta dúkìá tọ̀ ni ẹ kọjú sí ilé ẹ̀dá pẹ̀lú. rárá ń gbọ́ tiẹ̀ iṣẹ́ tèmi ń ṣe nù etí ti lu jára wọn àfi kí n gbọ́. wọ́n ti yóò gbà lóbi òwá ni. àwọn rí nǹkan gidi kà mọ́ lórí atẹ́gùn àfẹ́ pè ẹ̀yìn àfà kí lè fẹ́ filẹ̀ fún ọmọ kéwù yín. mẹ́rin mẹ́ta sì ní àjọ as-salihuna wal-awliya wal-anbiya. ẹ dákun torí ọdún. من أدب بآداب الصالحين والأولياء يجد الكرامة والقربة. Gbogbo ẹ̀dá bá ti lè lo ẹ̀kọ́ rere tó lo ẹ̀kọ́ wọlé ọlọ́run àkọlé òní kú lára ẹ̀ ayé òsì ká mọ̀ lórí. Ẹlẹ́kẹ̀ẹ́ tẹ̀lé mi. Àwọn àfa lónìí kò sí àwòkọ́ṣe lára wa. Ẹni ní kíni àgbà bọ́lá ti pè á mọ́. Ó bá gbọ́dọ̀ fún mi. Olùtọ́lọ̀ ń fún mi kó dàbí mo dààmú tí èfi jọ yín. Olùtí gbóngà bí mo ká lúwà kò ní kí n ní. Wọ́n ti mẹ́sàn-án láti bí mo wọ̀ olùkọ́nà fún mi. Ó ní tèmi náà tó fún mi tẹ́ ẹ̀ tó ń kú bí yẹn kú kò lè jọ. Báṣọ wọ́n jẹ́ òkú ìsá bẹ́ẹ̀ wọ́n àfa àtàkẹ́ òtún ní káwọn ọmọ tó ń dé fún inú àfa. Àti Yorùbá ló bí wa. Kí ni tòlí kàá mẹ́? Ẹ ṣe náà. Akẹ́fọ́ kan tó fẹ́ jábọ̀ pé wọ́n fi mí kún fún wa ọ̀rọ̀. Àjàbá ńlá náà wàlìjà àlìná. Ẹ má ti ṣeré ẹ̀ṣẹ̀ lọ́mọ kẹfọ́ kọ́ wa. Iná lè ọ̀pọ̀ àlàáfíà. Olórí sóró ló kù lọ. Ṣé ti kú ọmọ ẹ̀? Ọgbẹ́nugbẹ́ ẹ̀dánùgbẹ́. Ó ti kú o, báyìí ká wọn. Ẹ̀dẹ̀gbẹ̀sì báyìí àti ẹ̀dẹ̀nugbẹ́. Ó ti ṣàdàbí. Adúgbò lọ́dọ̀ náà tí ò kó bá wa. Wọ́n sì ní bẹ̀rẹ̀ ni. Àwọn olóyè ààrẹ tẹ̀lé. Àwọn tó sì nílé wọn ni wọ́n bọ́ọ̀lẹ̀ fúnra rẹ̀ báwọn. Àmọ́ àdúgbò tá a pè tó bọ́ọ̀lẹ̀ ọ̀ ní kú kékeré. Ẹ lọ́ fi lẹ̀kùn sí o. Ẹ á kọ́ ọmọ ẹ̀ ti pa. Torí tí ń lé olúkálùkù ká tọ̀tọ̀ ni o. Dára kúlì manazila khaliya. Mọ̀ wá síwájú enífìlà ẹ̀. Gbọ́dọ̀ kọjá ibi tó bìnrin wà. Olóbi ẹ̀bẹ̀ gbọmọlẹ̀ kí ló ṣe àdàlù ẹlò ẹ̀kọ́ sún ọtí súnmọ́ jù. Sún sáyẹnsẹ dákò níbi àga lọ́dọ̀ olóbi ojú òkú ìwọ́n bọ́ síbi àga. Sẹ́rí òkú ẹni sì kí ló ṣe é ọ̀fọ̀ òórùn ọbẹ̀ ọkọ̀ rẹ̀ jẹ̀bà wọ́n àti lọ́wọ́ gbọ́ ọkọ̀ ó sì wà láti òde olóbi. Ẹja mójútó ìsìlámù là ń mójútó tani àtàmọ́sùkú bẹ́ẹ̀ náà nìsa ìsúná bẹ́ẹ̀ náà wọ̀n. Ìyẹn kí mo wá bí lónìí fún ẹ̀yọ́ mọ́ ẹni. Dá mi lóhùn. Wọ́n ní bìlẹ̀ ádámì ẹjọ́. Pẹ̀lú ẹ̀kọ́ jẹ́ rí ya'rifu al-insanu ma yajibu alayhi fi ibadatihi wa 'adatihi.
wọ́n tà á mọ̀lẹ́tì yìí ẹjọ́ ẹ̀dá síbẹ̀ lẹ fẹ́ràn wà ní ẹgbẹ́ bí ìṣẹ́lẹ̀ àgùn torí ọlọ́ ẹni tá a bá fẹ́ràn ànífẹ́ kó dà ọ̀dà ìjà fake love lẹ́ni ìfẹ́ tí ò dọ́kàn èmi tara mi bẹ́ẹ̀ bá tẹ̀ mí o ìbá ló ń fẹ́ràn mi tí ń dà mí láwọn ẹni gbá tiẹ̀ o àṣàlátù ọlọ́run bí yìí kárí wọ́n ní pẹ̀lú adam sọ yorùbá rẹ ẹ̀kọ́ táwọn afọ́rùn ní wọn lónìí mo kó àpò bí dókítà kan bá ṣe abẹ́rẹ́ bí dókítà ẹgbẹ́rẹ́ ní kọ̀m̀plé yóò kàn ní fpc yìí tí ẹ bá ti rá àfáà kan tó sì ṣe lónìí àfáà ní kọ̀ọ̀kan sí Facebook akawa mbẹ wá sí aago káàbọ̀ òru ní ma ṣe sọlú ara nàbẹ yìí kẹrí ẹja ṣọ́ra o àwọn afa kan ládùúgbò wa ní ìsìn wọn ti wá mú ọ lánàá kí lè mọ tí wọn mú fún fọtọba yìí ẹnu àwọn afa àti yẹyẹ ara wa lónìí lóde ń fẹ́ràn àwọn ìjọ wa. Ìgbìmọ̀ ìṣẹ́bà mo láàfáà ló lè bá àfáà wí bá àfáà bá ṣẹ̀ ẹmu láàrin àfáà kí wọ́n daṣọ bò bá wí ẹjọ́ ẹ̀tẹ̀lé mi ẹni kíni nígbà tá a ti ń kọ́ ọmọ ẹgbẹ́ tí wọ́n ṣe wòlímọ̀ tálọ́ àrẹ́sì ní wòlímọ̀ yìí àfọwọ́ àrùn tún fún yẹn wọ́n ní òjẹ́ yọ̀rọ̀ pé dídùn ẹ̀yin àfọwọ́ lè tó sáfúgbé ẹ̀sùn bẹ́ẹ̀ dáìlà ìlànà ọlọ́ọ̀mọ sálọ ni ẹni tẹ́ ẹ tì mọ́lẹ̀ gbogbo wa bá ṣe pọ̀ tó yìí àwọn 1000 ẹ̀sìn kí ni ẹ̀tì àwọn ẹlẹ́bọ̀. kò sí ìrẹ́pọ̀ lónìí èyí ló lọ́wọ́ fóònù ọ̀la àpò ti gun jíìpù ọlọ́run ò tí ì fún yín ẹ tòlí ilé ìwé òjì ẹ̀yẹ tí ì kó ra ẹ máa bínú ẹ tó dá fún ẹ̀yẹ àfáàlẹ̀ ń kọ́ sọ́sẹ̀tì àfáàbà àdádúgbò ilé mẹ́fà tó kọ́ láàrin oṣù ní afurasí iṣẹ́ ọwọ́ rẹ̀ ò má sọ́lọ́hún ò lè dára mọ́ ni. bá a fà bá ara mọ́tò lónìí èyí táwọn máa fi wọ́n pé yé àwọn afá kó onú òsì ẹ má dàn án lóhùn àwọn tí ń gbẹ́jú nù ta ni ẹ gbá lójú ta ló sọ fún bí ẹ gbọ́ owó lọ́wọ́ òun bó lẹ ti rí ẹni tí ò kọ́ mọ́sálásí tí ò kọ́ léèkì ó bá ní ọlọ́run tó fún lówó kí ni tí pẹ̀lú ẹkún ṣe bó wọlé ọlọ́run lẹ̀ tí ò bá kọ́. àwọn afọ ẹ̀dá kù àfa ló kú ẹja sọ̀rọ̀ ẹ̀kọ́ ní òyìnbó yẹn tó tọ́ sí fẹ́ràn ìbáradá ti yẹ ẹ̀yọ́ máa mi. yóò jí o máa ń ẹ̀sìn tó ń lẹ́sìn tó ń fi lérí jùlọ lọ. gbogbo sọ wàá ní ẹ̀kọ́ tó ń fún mi mo máa yẹ àwẹ̀ tí mo lè gbà tí mo lè gbà tí ó fi yọwọ́. ẹlòmíràn máa ẹgbẹ́ tó ń lé ké tí ó fi ṣubú láàrin. àwọn àfáà ló kọ́mọ́ lónìí àwọn àfẹ́kẹ́ táwọn àlásán ni ẹ máa ń ṣe wọ́n kẹ́ Kùránì lójúmọ́ kan àwọn àfáà lónìí kí ni ìbáàdà àti ẹ̀tọ́ náà ń wò mọ́ta. sẹ́ni pé wọ́n dá mi lò èyí jẹ́ ilé ẹjọ́ kó kí ni ìbáàdà àti tọ́lọ̀ ń wò mọ́ ilá ẹ̀kọ́ mọ̀ tọ́ síbẹ̀ yẹ àbíkẹ́ gbé jáde ó yẹ fọ́fìrì ìta tó ń gbà èjì tó ara ọmọ ọdún mélòó ni wọ́n ti dọ̀ ọ́ máa tó ẹ̀ ara ti rí inú ẹ̀kọ́ sí ṣe tó bá wà á dẹ̀ tì í. ẹ̀kọ́ ní ìjà dẹ́ kì í ṣe sí wa ẹ̀dẹ̀ kọjú sí kí mo pè é ṣe sí yóò jẹ́ àjẹ́ kì í ṣe sí wa kí ni ìṣẹ́ta yóò fẹ́ pè mí sóde mọ́ kí ló dé tí mo gba mẹ́ẹ̀kì tí èèyàn ń túká
ẹ kọ́ lè chẹ́kì ara ẹ pé kí ni ń ṣe gan-an táyé máa fi kùn tí n bá ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀. bàbá gbọdọ̀ kíláàsì kọ́ni ká yóò pa alẹ́ àwa làásẹ̀ tàbí command respect. ẹni tí ìbá ti sọ ọmọ rẹ tí ìṣàgúrò rẹ gẹ́gẹ́ lẹ́jẹ̀ rẹ dandan kọ́ni kó bẹ̀rẹ̀ kí o tí ò délé rẹ kéwù. ìwọ ọlọ́kọ̀ọ́kọ́ gbé ọ̀wọ̀wọ̀ ẹ̀yìn yá mi káàsán wọn ò tó kó dúró àánú òsèkìnì bàbá ẹ káàbọ̀ wọn náà báyìí ẹ lálùbáríkà tálẹ̀ gbé ìyá rẹ náà tó wà lọ́rọ̀. ẹlẹgbẹ́ bá rẹ̀ ọwọ́ dòdò ọlọ́run akẹ́kọ̀ọ́ òdìdé kí ọ dádìlé bàbá rẹ kéwù. ẹlẹ́gbẹ́ tẹ̀lé mi ni. ìṣesí kan là á ṣe fara ayé tí wọ́n fi dá àpọ́nlé padà fún wa síbẹ̀ kọ́ tí àwọn àfáà ní ìṣesí àpọ́nlé lọ́mọ. ńgbà wo ló ní ìṣòro fúnlẹ̀ kí n wọ́n yín ẹni tí ò fẹ́ kún ọjọ́ fi ọ̀nà yìí ó torí wọ́n mọ̀ pé òun ò ju mí lọ ẹ̀kọ́ ni mo kúnlẹ̀. bẹ́ẹ̀ ni bàbá ní alẹ́ kólúkálùkù máa kó sàrà àmọ́ ẹni tí ó kọ́ kó tí ó yòó. ṣùgbọ́n bàtí mo lọ lẹ̀ báyìí tí yóò wá náwó lé mi lórí ni àmọ̀jẹ́ yìí kan ṣé ń bẹ̀ yóò yíwọ́. èmi bò mẹ́kárì báyìí àkàlà ìjòhòdì. àwọn àfáà lónìí ẹlẹ́kẹ̀ẹ́ tẹ̀lé mi ẹ̀yin ni mo fẹ́ kí tọ̀ mi. kúrò mọ́ bẹ́ẹ̀ kí rẹ̀ ẹsẹ̀ yóò sì sí ètè. ó ní kan o. wà á kíra o àmì àìbá wà ní ọ̀nàbà. kàwé ní náà nínú ìṣesí ilé yín tí wọn náà délé kọ́ wálé ọdún tàbúrò rẹ̀ òdìdí kí ọ aṣọ tó kọ́ wálé sí ọkọ lọ́tẹ́ ni tọ́ba rẹ̀ mẹ́ta tó fún lọ́sọ tó fún bàtà tọ́ba ti yọ ẹ̀dẹ́ káàbọ̀ sẹ́ni dáadáa ló kù olórí ibù rẹ̀ dágbére wò òdìdí kí ọ bọ́ ọ̀sẹ̀ mọ́ ní fi hàn ọ́n olùsọ ní bá àwọn ní àbùkù olówó lọ ẹ máa tayọ yín lọ wèrè. yóò sì dùn ọ́ wà láì olùsílẹ̀ owó olówó lẹ̀ olóògbé bẹ́ẹ̀ yẹn tí òun ààrẹ jọba kìkì náà ló lè bá kìkì àwọn òṣìṣẹ́ rẹ wá ṣe mítìnì wọn lè mẹ́jà kí lọ́la bó ṣe bọ́ọ̀lù lókè gbẹ̀gbẹ̀ nǹkan ṣe báyìí bàtí dé fúláwà ń gé lọ wọn ń kọ ọ́nù nítorí sùfù ó wà ní ẹ rí mi ní àròkè ká kí yín èèwọ̀ ni bàbá kí yín èyí dá àbí ní ká má kí yín mọ́ kí á ló kún lẹ̀ ní ẹ̀ka àrọ̀ kí kò wá ti ìṣesí rẹ mọ́ ìṣesí tí ń tábùkù bọ̀ wọn lè wọ́n mọ̀ tó rí yẹn mú lò ní ọ̀ lè rí yẹn owó orí òbí àpò rẹ àdúrà bẹ̀rẹ̀ àpò rẹ ìsúnmùlú àpò rẹ tẹ̀lé ọlọ́la kọ́ òwèrè tí ó tẹ̀lé ọ. òní kò mọ̀ dárí báyìí àkàlà ìjòhòdì. wà á kí lọ́wọ́ àìbá wà ní ọ̀nàbà. ó tún lọ dúró kọ ọmọ ó sáré dúró fúnra rẹ torí ọrùn ẹrẹ tí wọ́n fi ránṣẹ́ sí i. yẹlẹ àfáà ni máa kówó sọ́wọ́ ọmọ kéwú kí wọ́n lè ní díẹ̀ jí. wọ́n sábà wà ní kápítà wọ́n ti káwọ́ 77,800 tẹ́gbẹ́ ti gbọ́ ráì fúgọ̀ pé apá 77,000 wọ́n ti mú torí ẹni yóò lé bó ṣe 50 naira wọ́n wá di ìyókù mọ́ káwọn bá kúkú òsì. wọ́n sì fọ́wọ́ àṣìbáàbí náà sí hìmán. ẹjọ́ sọ fún yín lónìí gbọ́dọ̀ kó sáárọ̀ olúwa náwó wọn ò ní ráì fúgọ̀ pé àwọn lè gba apá 50,000 lónìí yóò lé bí 25 lóyún wọn rà balẹ̀. àṣìbáàbí náà sí hìmán. وشر الناس
وشر الناس من يرى بابا. jọ̀wọ́ mo ń sọ tí dáṣáájú lónìí nù. aṣáájú tó bá ti rẹ̀ jù yóò dá ayé ṣe. ẹ ti lò dé súná wọ́n ti gbódìdí ẹran wá ọ̀wá ń béèrè pé kò rí ìkẹ́ rẹ̀. orí ló fá wọ́n gé ẹran wẹ́lẹ̀wẹ́lẹ̀ fún ọ sí dágẹ́mọ̀ pé kò sínú odidi ẹran wọ́n sọ lórí ilé aṣáájú. lẹ́nu jìyìn tí mo jì ẹjọ́ máa ké wọ́n jì. ẹ̀yin aṣáájú ẹdín mo jì ọmọ rẹ kí n dáná sí fún ọ ọmọ rẹ kí n rọ́wọ́ sí àmúwó tọ́rí ọmọ rẹ lọ́ọ́ fi ń tọ́ àwọn tí ń dẹ̀rọ tẹ̀sẹ̀ ń ronú ẹ̀ tí wọ́n pọ̀ nǹkan náà kọ́ ọba àsọrí ibú. wọ́n fún iní mọ́kà ẹ̀ ń tà ọmọ ní káàsì kí ó yá níjọ́ ọdún wọn fún ọ lágbo lórí mẹ́wàá ọdún kan ìyàwó rẹ pa mọ́mọ́ rẹ pa òní bàbá mọ́ ọtún pàkẹ́ wọ́n fámìlì ìlú di mẹ́rin mẹ́fà wà lè ní ẹ̀yìn ọmọ tó méjì ẹ̀dì. tó bá gbóná ẹ̀ máa gbóná wọn. أنصباب الناس حلما wọ́n mi. وشر الناس. ọ̀rọ̀ tí mo sọ fún nílẹ̀ ní náà kólúkálùkù ń jẹ́ kìí ṣe sí ẹ̀. ọmọ tí wọ́n lè rẹ̀ tí ì bá rí ẹ fúnra mi nígbè fóònù ẹ̀ló èyí ń sẹ́ tìkútọ̀ nílànà ni torí wá sí ilé mi tìkútọ̀ nílànà nígbà tí òye ayé asálẹ̀ sí èmi sẹ́ fún òní àjàṣẹ́ bẹ́ẹ̀ mi ṣe ń kú lájàṣẹ́ làwọn wọlé àṣà ní fojú kan lápapà. ó bá dùn fẹ́ ní ikú tọ́nu mo ní mo rí ìkìlọ̀ freedom gbọ́dọ̀ wà fún ọmọ kéwú bẹ́ẹ̀ bá jọ lóde àjọ lọ fún ọ lówó tí wọ́n tún lo àdá lọ tí wọ́n rán wọn lọ mí ìta yóò fi mọ̀ wọ́n náà gbogbo ẹ̀kọ́ lè ṣe tẹ́ ọ jẹ́ ayé ọmọ rẹ mọ́tà. jẹ̀mọ́ tẹ̀lé ni kólúkálùkù jẹ́ẹ̀kì ìyàwó ẹni náà jẹ́ẹ̀kì ṣe sí ẹ kí ló mú lọ́ọ̀fù di ọ̀tá ọkọ rẹ tó ọmọ dáná tí ó jòkó tí ọ níjọ kí ló mú un tọ̀ yàrá tí ó lọ sùn ní pálọ̀ nǹkankan ti rọ́ǹgì láyé rẹ ni nígbà tó ọtí ìgbọ́n lágbo ilé tó ọtí ní tíjà wèrè ọgbọ́rọ̀ sọ́kọ rẹ lẹ́nu ẹ ti wá dàgbà ẹ ń pọ́ ọmọ yín lọ́kọ yín ẹ sọ́ra kẹ́mọ́ ṣòfò ọmọ yín kọ́ lọ́kọ yín ọkọ yín lọ́kọ yín ọ̀gẹ̀dẹ̀ lówó kókó yè ọkọ̀ lọ́tọ̀ lẹ́rìn dàgídàgí níbi ẹ̀ka òtómi lọ fi bá tiẹ̀ jẹ́ tolúkọ̀ òtí ọlọ́run ó lè harahara. orí kú ọmọ ká أنصباب الناس حلما. ẹ̀kọ́ ní síbẹ̀ ní náà ẹ̀yin obìnrin ní náà màmá sí ìyá ayé sàlátì alukulu kulu ọjọ́ tí àbá sàlátì ń pàṣẹ pé lọ fẹ́ lágbájá ọkọ wọn olówó kì í sí owó lẹ́fà sàlátì rí lára bàbá nàìjọ́ náà olú ọmọ ní ẹ rí. ṣé àkọsẹ̀ láti sì rí lẹ lókè bàbá tí ẹ ní olówó yìí àlùbáríkà ń bẹ bí àtọ̀ rẹ̀ lọ́jẹ́ mọ̀ wá owó lọ bí tí ó jòwó lọ. olówó sàbẹ̀ńdọ̀lẹ̀ ní náà àbáṣẹ̀ láti ti wá rí pé bàbá táyé pàtìjẹ́ bí olówó yìí ẹ̀jẹ̀ rẹ̀ tó wà mẹ́kọ̀ọ́ tó owó ṣe é gbọ́rọ̀ sọkọ mi lẹ́nu mọ́. bàbá rẹ náà máa ń kó ní ọkọ kú o sọ lórí ibú tó ṣe no mọdàsí ọ̀ní ṣòfò. jẹ́kì ìṣesí iná inú lẹ́yìn ìgbìmọ̀ ìṣesí tí ó dùn mọ́ ilé ẹ̀fẹ́ ẹ̀fẹ́ tí ó dùn mọ́kọ yín wọ́n lẹ́ ti dúró yá àṣàlájì. wọn ò dáhùn ẹ lọ jẹ́kì ara yín
bá a bá ti lè wọlé tọkọ rẹ bá ti rẹ́rìn sí ọ ayé rẹ fẹ́ dojú rú wá kúnlẹ̀ kí n mo ṣe kí n mo ṣe èyí ṣe báyìí ó dẹ rẹ́rìn sí mi ó ní kó mọ̀ rẹ́rìn. àwọn yìí bẹ̀tá kò sí bẹ̀tá kankan àwọn nǹkan tó dùn láàárọ̀ tí ó burú fún ọ lálẹ́ nù tààrà tó kóró yìí ọjọ́ alẹ́ rẹ̀ ó dùn ní. sẹ́yìn bẹ̀rù bàbá ẹ̀ gbọ́ ẹ̀yin ọ̀dọ́ àfẹ́ ní náà ẹ lọ jẹ́ kí n tí ò fi yẹ ń bí ọ̀tẹ́. kọ́rin yẹn jáde sí ẹ̀ máa ń gbéraga ẹ̀mí yín máa ń rò pé ti ju àfáà yín lọ bẹ́ẹ̀ sì ni kókó ò lè ju orí lọ nígbà tí kókó bá fẹ́ ju orí lọ wọ́n ò pín ìtì ẹ̀kọ́ bẹ̀. àfáà rẹ̀ ń lò lọ́jà náà sí ọ̀nsàkọ ọmọ yorùbá tó ti lòkó nígbà tí wọ́n bá ti kú ọmọ láàrin aago ìràwọ̀ rẹ̀ wọ mi nù. ònù nísìn bí ẹsẹ̀ tó iná wò fún nílẹ̀ síbẹ̀ kọ́ èyí pupa nù ẹ̀ mo lọ sọ wá sí ní ibà níjó ni o bàbá rẹ wá fẹ́ ránṣẹ́ mo ní dúró jíṣẹ́ àmọ́ wá bá mi lójú agbo ń wá ń bọ̀ látọ̀fà ọ̀nà mẹ́jọ lọkọ̀ ti dàdú ní ọlọ́pàá ti dọ́kọ̀ jù wọ́n ní bàbá sẹ́yìn náà jẹ mo ní kí ló dé ó ní táwọn ọ̀nà tó mọ̀ bẹ́ẹ̀ rí fún wa ọkọ̀ wa ń dá mi dúró ọlọ́pàá wa ń dá mi dúró ọ̀nà mẹ́jọ náà tí mo ní bẹ́ẹ̀ ni mo ní jọ́ọ̀lì kí á máa ti bá wọ̀nyí kí mo mọ̀ ọ́ ló ṣe pàṣẹ. simple àdìtúmọ̀ ti káyé lọ rí ọ kẹtẹlẹ mi travel lásán lọ dààmú. wọ́n ń bọ̀ nígbà tá a lọ sẹ̀mẹ́ tí lọ kú tọ́nu kódà kò kọ́lẹ̀ ní ọkọ̀ wọ́n kàn bẹ́ẹ̀ rúbọ̀ kọ̀ mí ní fèè wọ́n ń bọ̀ wọ́n wá gbọ́ náà sẹ̀mẹ́ wọ́n wá ń kọ̀ nínú ọkọ̀ olúwa láì wọ́n gbẹrù ní yẹ́bẹ́yẹ́bẹ́ mo ní bẹ́ẹ̀ ni mo ní ìsinmi ẹ̀nu tí o bá wà ń bẹ kò sí bàbá tó láti tó ẹ̀mú rẹ̀ nígbà tá a ń tábùlà àti nítorí èmi òun àti oníyàtọ̀ bàbá débi tó ti jẹ pásítọ̀tù wọn á gbàgbé tiẹ̀ ó lè jẹ wọ́n sórí tèmi. wọ́n ní kí ló dé mo ní mo ní identity wọ́n ní kí ló dé mo ní ọ́fíìsì mi chief imam of Ọ̀fàlànà kò síbi tí ó sá lọ tẹ́ ẹ̀ bá rí ẹ wá mú mi ẹ kọ́ wọ́n sórí tèmi bá a ṣe kọjá mi. ẹ̀yin ọ̀dọ́ ǹjẹ́ ẹ farabalẹ̀ kẹ́ni kan lọ́dọ̀ àfa kéèyàn ó jẹ́ ìrù erin bóyá torí eku lọ mélòó ni eku ká tó wọ́n ní burúkú tí ń gbé ká. bóyá torí èkú lọ fara mọ́ àfa àwọn kò sọ yín dé yẹn kálukú fẹ́ yagbá àmọ̀dó fẹ́ yagbá ń lè yagbá jẹ́ ìlálùbáríkà yìí kéèyàn ó jẹ́ ajá ọba ó yá ju ọba ajá lọ ajá ọba mu mílíkì yóò mu tíì yóò jẹ ráìsì ọba ajá ìgbẹ́ ni yóò jẹ kù èyí tẹ̀ ń bára yín ká ìyẹn ọmọ kí wọ́n ọba ajá wọ̀nyí bàbá ọmọ kí wọ́n jẹ́ àfa rẹ̀ lọ́kọ́ ó ní gbogbo olóṣèlú tá àfa wa ń já èmi ni máa kọ́ ìwọ lọ kọ́ lóòótọ́ àmọ́ lòun ò gbóde fún ọ yàrá tó ti lókè òrè tán. lọ́rọ̀ bá gbóná kó máa gbóná lọ. jẹ̀mọ́ ọ̀dà àmọ́ ẹ jẹ́ mú ìtẹ̀ká wá kẹ́yìn ọmọ kí o lè kọ́gbọ́n lónìí. ìkànnì àwọn ajá náà sì ní 70s ọ̀rọ̀ 73 74 àfa rẹ wá fẹ́ yọ yìí láti wá kọ orin tí òkè lágbè. jẹ̀mọ́ ti wá pé kò wá tètè bí àfa wá dààmú òun ló fà tẹ́lẹ̀ fi ń lò ọ́ níjọ́ mi wọ́n sọ ọmọ kú o ṣùgbọ́n mi fẹ́ lò wọ́n púpọ̀ tí bá ti ní ọ̀rọ̀ mẹ́jọ nípa kan jẹ́ oníjà ajá náà sínú. mo fẹ́ tẹ́ra mi lọ́rùn yóò mọ̀ wá nù torí kí ni tí sèṣì kan bá mọ̀yàn lára lọ́dún bá yin gẹ̀yìn ó ṣubú. ló tíráfù yìí náà lè tíráfù jọ mi kó o láàsì. njẹ́ mo lọ mọ́kà mo gbà ń sọ mo wá dé mi mo sì bá wá sí mi lọ́lẹ̀. òun kẹ́yìn àfáà náà máa fi kọ́ra bẹ́ẹ̀ bá ti ń kọ́ ọmọ nínú ẹ̀sìn ẹ̀ máa kọ́ra yín ẹ ti yọ̀lẹ́ kí lọ wí ọ̀rí lẹ́ẹ̀mejìlá ọ̀lẹ́ ni ọ máa kéwú lọ.
Ọ̀ní bá lọ́pọ̀lọ́ ni. Lálámì lolo. Jẹ́mọ́ ẹ̀mí náà. Àti bọ̀ wá sí ti dé. Bàbá wà á rí ajá náà sábà sí bu eku. Ó lè lọ ké sí wa. Ó lè sọ fún ṣé o pé ń sùn lọ. Torí wọ́n sẹ̀mí níjó ni mo fẹ́ gbẹ̀sán lónìí. Àfọwọ́ ni lọ ó sì bà mí nínú jẹ́ gbogbo tí ń jẹ́ nọ́ọ̀sì lára bá ń kókó. Sọ́mọ bíi láyé rẹ̀ sí láyé rẹ̀ kí n náà wà. Tẹ́bá ló ké fájì àti ọba gbé lọ nínú tí lápò rẹ̀ dé. Àwọn tó mọ̀ tí mi rí ó parẹ́ máa yé la. Ẹ lọ chẹ́ẹ̀kì ara yín o. Ìpà tẹ́ ẹ bá ń kó lára àfáà ẹ má dalẹ̀ o. Bẹ́ẹ̀ bá gbẹ̀kọ́ ẹ parẹ́ nu o. Ọwọ́ ń ka orí àfáà rẹ̀ lọ́dún náà ti ra lẹ̀ méje wọn ò tiẹ̀ fi lọ orí kan ọ̀. Alọ̀ òru mọ́tò káyọ̀ mi nàtọ̀ à. Ẹ jọjọ. Kéèyàn ó bọ̀wọ̀ èèyàn ó yájú kó máa tẹ̀lé ká lọ. Àmọ́ ẹni tẹ́ ń tẹ̀lé àfáà ká tẹ́ ń bọ̀wọ̀ wọn ọmọ lọ́dọ̀ọ̀dọ̀ dé. Ṣé ká máa sọ̀rọ̀ náà? Ẹgbẹ́ mi ló bí yìí. Látàtọ̀ dàfà ẹ̀ ń ké yẹ̀mùyẹ̀mù. Ó wá kan tí ẹ̀yin alásàlájọ nílá. Ǹjẹ́ wọn bẹ jí parapa? Ẹlẹ́mù kì í sọ. Àṣà àfà ò fẹ́ wọ̀. Ó ní ẹ̀mọ̀ àfà àtàdáwọ̀ jẹ fún. Ó mọ̀ ló fẹ́ ìyàwó kẹta. Tó yálé rẹ̀ ni. Tó bá tiẹ̀ yá bẹ́ gbà ń gbà. Kò dá yé rù. Wọ́n sì mú ṣe jẹun ṣe tí ń ṣe wù. Kò bá yé jẹ́. Ṣùgbọ́n kọ́nu sí ọ ní ẹ̀wà àfà ó wá lóun ó fẹ́ mi. Ayé rẹ̀ dùn ni. Tí mo bá ti ná ọjà rẹ mọ́ ọdún lórí burúkú nù. Mo máa rojọ́ ká ẹ̀ka tó síbi. Èyí alásàlátù. Wọ́n ní ẹ̀wà fáwọn o, ẹ̀wà fáwọn o, tá a fún lówó lọ́la mi sí lọ́la mi sí. Ìyàwó rẹ̀ di mẹ́ta, èwo ló sọ̀rọ̀ lóṣù bàbá rẹ̀ tẹ́ rí ní àfáà yìí. Mo tó wù ló fẹ́ kò kàn ọ́. Ẹ sì máa tẹ́wọ́, ẹ̀yin tọ́mọ yóò jèrè ẹ̀ tẹ́wọ́ sí tẹ́wọ́ bọ̀ sínú wọn. Torí àbá àti ṣàdúrà ọ̀fẹ́ràn rẹ̀ ọ̀sùn náà tó jèrè. Jẹ̀mọ́ ẹ̀ ní náà ẹ̀ dá mi lóhùn bá a ti ń ṣàdúrà tá a kiri àṣì fún yín ẹ̀ ṣe mú yìí tó sọ̀rọ̀ ọ̀dọ̀ tó pa University of Ìlọrin. Tó sọ̀rọ̀ ọ̀dọ̀ tí ò jẹ́wọ́ kọ́wọ́. Àǹfà wọlé yìí dáadáa mo ti tọ́ ó ti yàn jẹ́ kó máa tọ́jú mi. Ẹ fẹ́ràn àfà dẹ̀ láti lè lọ òní ọ̀fẹ́ àfà o kọ́ lọ lé kéwù ni o wọ́n ń fẹ́ ní pólì wọ́n ń fẹ́ lẹ́nu ẹ̀kọ́sẹ́ ọlọ́kadà yín àwọn alálẹ̀ kí ni àfà fi ṣe é tẹ́fẹ́ sórí ibú òní ọ̀fẹ́ àfà o òní tọ́ sàràbà àwọn àfà táwọn lè sì gbígbọ́ ọkọ̀ táàtò láti ní ìdọ́jà àfà lónìí tọkọ rẹ̀ dà mẹ́. Ṣèbẹ̀ ni wọ́n sọ̀rọ̀ ni. Ó ti sọ fún ẹni náà. Wọ́n ní tukọ̀ sírò àníhùn. Tukọ̀ sírò àníhùn. Jùmọ̀ jùlọ́kọ̀ kan dákun. Tukọ̀ sírò àníhùn. Ó ní wọ́n fẹ́ jèrè àwọn àfa tó ọ̀dà lùbáríkà. Ọkùnrin ara ni. Ọ̀fẹ́ wọn dénú. Kí ló ká dé? Ẹ̀sán lọ́wọ́ sílẹ̀. Obìnrin kan fẹ́ bí ọmọ ẹ̀jẹ̀ lẹ́yìn kò wá rọmọ bí kò wá lọ bá ṣéwù. Òtúbọ̀ lẹ́ à ń fà á sí ìlànà òtúbọ̀ lẹ́ à ń fà á sí ìlànà. Àlàmàdàdì tó yẹ bí ilẹ̀ ìkàlẹ̀kẹ̀ tàmúdàyàdé ìkà nàhàwáyà bí. لتوقظني وتوصلني إلى ما فيه رشدي
كتب الأنفاس جيلاني كتب الأنفاس جيلاني. Mọ́rọ̀ ṣéwù. Ṣéwù bá wo báyìí. Ọlọ́ọ̀bì ọkùnrin. Àmọ́ lọ mú bóyá bíi 100 naira wá. Nígbà náà. Obìnrin bá lọ blablabla. Ló bá wọ́n dé sóró. Ṣéwù bá gbà ṣéwù bá kà á. Wọ́n kò kó sábẹ́ ìpínlẹ̀ ní la ilaha illallah. Asadu Rasulu mìíràn. Bàtọ́dé ìdájí wáyé. Bàtọ́dé ìdájí wáyé. Gbọ̀ngbọ̀lọ́dù. Gbọ̀ngbọ̀lọ́dù. Ọmọ ọ̀nà. Jàmá. Naam. Obìnrin ń bí ọmọ lóòótọ́. Àmọ́gbà tí ó bí ó lójú kan, imú kan, ẹsẹ̀ kan, ọwọ́ kan, etí kan. Obìnrin bá gbélé ṣé o ní bẹ́ẹ̀ níbẹ̀. Ọmọ tí o pé yìí ń dọ́ tá a ní ọmú wa ǹjẹ́ ọkọ pé. Nkúkú ká ọmọ ẹlẹ́kọ̀ọ́ wá. Nígbà tí wọ́n tóbi tó di owó náà sí, ó ti sẹ́ ìdajì ló kó bẹ̀. Ọlọ́run fún ọlọ́mọ adájí. Orí etí mi rẹ̀ jọ sàdé nǹkan sí. Lọ mú yòókù wá. Ló bá lọ ló bá fi yòókù kù. Ọmọ ń sì pé lójú ẹsẹ̀. تكفر عنها Wọ́n tó forí ikú fún wátàkùnú fi. وتخوض فيها. Ọ̀wọ́ níṣẹ́ méjì àfìbàjẹ́ àwọn àfa. Kódà ìyàwó kẹta orí yàrá fẹ́ sí wọ́n ń ṣí àyàrá ní sí alára ni àwọn ni. Ẹ̀yin obìnrin ń wọ̀nù níbi eyín o. Tó o bá ti rí àfa àfẹ́ fi ẹ́ lẹ́ pẹ̀lú ìṣesí wọn. Èmi wàhálà rẹ̀. Ẹ̀yin àfa sì rẹ̀ jẹ̀bi. Gbogbo súnà lẹ pépépé ẹ̀ tí ì gbé súnà kan. Gbogbo obìnrin tí ò lọ́kọ̀tọ́kọ̀ ọkùnrin ẹ̀sìn ló ń mú wáyé rẹ̀. Gbogbo súnà lẹ máa pariwo ẹ̀ tí wọ́n sọ wá sí kan bí opó. Àmọ́ lè fi ọmọdé Fatima dàgbà. Fatima kéré wà tẹ̀lé ibẹ̀ ọmọ ọdún mẹ́sàn-án ló fẹ́. Aisha kéré ọmọ ọdún mẹ́sàn-án ló fẹ́. Ọmọ ọdún méjìlá ló sọmọ. Ṣùgbọ́n ẹni tó jùlọ lórí ìṣẹ̀lẹ̀ tó gbọdún mẹ́ẹ̀ẹ́dógún lọ́wọ́ ẹ̀. Wọ́n yìí tẹ̀lé fẹ́ ṣúgà mọ́mì tó bá ti serious. Ẹnu ká ṣúgà mọ́mì tó ló ti ní ìgbàlá ní gbòòrò orí rẹ̀ ti burú díẹ̀. Bàbá ti ní ọ̀bẹ̀rẹ̀ lọ́kòkò jẹ́. Ẹwọ́n náà obìnrin ba ayé jẹ́, obìnrin da ayé rú, ọkọ wọn kú ẹ̀kọ́ ló sí ọmọ. Èmi lẹ́nu wọn máa ṣe sẹ́pìlì òun wọ́n fẹ́ ni. Transformer wa ti níná, ó ní mọ́ díẹ̀ lórí ẹ̀mọ́ ìgbé náà ti lè ẹ̀fẹ́ ẹ káàrọ̀ lè rọ̀ ẹ́. تكفر عنها وتخوض فيها. فلا نور لديك ولا ضياء. Ìmọ̀ràn àfọ àkàtọ́ fẹ́ ìyá kan tó jùlọ bí ọdún mẹ́wàá. Ẹni ṣúgà mi ní tẹ̀lé. Ṣúgà mi tó bá ti ní ìmọ̀ ìyẹn tọ́jú ju ọmọge lọ. Fẹ́ táwọn ọmọge wèrè tí ó yà yín lọ́rùn rẹ̀. Ọlọ́run pọ̀pọ̀ ẹlòmíì ní èjì tó kéré bíi 35 lọ́kọ rẹ̀ ti kú. Kó wá máa lọ́kọ mọ́ di 60 ayé rẹ̀ ó ti bàjẹ́. Ẹ̀yà fún sáàtì náà wọ̀. Kẹ́wọ́ ẹni tó ti gbádùn ọkọ̀ ní tọ́lọ̀ wọn hàn lé mọ̀. Ọwọ́ ni ń sẹ́ẹ̀sì lára rẹ̀. Àfọwọ́mọ sùkúù tí ó rè é lẹ́yìn. وتخوض فيها. Nígbà tí wọ́n yẹ kó máa yá báyìí káàkiri. فلا نور لديك ولا ضياء. Sọ́ọ́ni bí àdébí Muhammad. sallallahu alayhi wa sallam. Ó sa obìnrin jọ kì í sojú kòkòrò. Àánú ló pọ̀ lára rẹ̀. Gbogbo ẹni tọkọ yín ti kú náà. Tẹ́ ẹ ṣe ní àgbàlá tẹ́ ẹ ṣàṣe. Mo ti sọ kọ́kọ́ kan ní borí mi àwọn ọkọ mi wàhálà ẹ̀rọ lọ́pàá. Nígbà tí wàhálà bá dé, mo tí ò tọkọ rẹ̀ ní sùnmọ̀. Torí ara rẹ̀ ó béèrè tó ti jẹ rí. Ẹni ọlọ́kọ̀ ẹ̀ ń ba ayé jẹ́ ẹ̀rùn. Ẹ̀sùn wọn lára ẹ̀ ṣe yémúyémú àwọn ní sáfìsì yìí. Ẹ sọ̀rọ̀ rí gbogbo ọkọ̀ wọn kù yìí ayé mi lẹ́ gbé
ẹ lọ wá ìdùnnú ayé mi ayé ti kan ẹ lọ wá ìdùnnú ayé ẹ ní dá ayé gbé mo tí yóò bá jẹ nílé yẹn wá ká bàbá láàárọ̀ ni gómìnà kan dún látọmọgbọ ọdún tí èkú kò ní rọkùnrin rẹ ló pa yóò jalè ìdí nítọkàn. tọ́ ọ bá lọkùnrin tó wú ọ lójú agbo bẹ́ẹ̀ fúnra ẹ̀ sá ní bàbá àáfàá tó ń múra báyìí ó wù mí wọ́n mú yẹn sí àdídá ló tó sì ànábì. Lọ́dọ̀ dá fún ọdẹ ìwọ tó ń ta bọ̀dù tó ń sakọ àdídá tó ń lárí ju gbogbo ara yé lọ olùkọ́ sọ́dọ̀ Muhammad. Àfọ̀ ọmọ àfọ̀ àwọn mú kàn. Jẹ̀mọ́ ẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀ ní. Ẹ̀yin obìnrin ní náà, ẹ má tijú àti sí ayé yín. Kọ́nàgbà tí ànábì ò fẹ́ gbà, àdídá tó wá ní ẹ bá ń bẹ̀. Mo ní ìdí ẹ̀. Àṣàlátù alánàbí kẹ̀rí. Orú dé kọ́ ọ̀hún. Ọ̀nà ẹ̀sọ́ wáyà spíkà tó já ìtòrí ọlọ́run. Jẹ̀mọ́ mo múra àti ìjòkó. Ó mọ̀ ní mọ́jòkó. Ṣàlátù. Wọ́n ti sí àdìṣe, ó dẹ́ fún mi lágàtò. Bẹ́ẹ̀ bá tiẹ̀ bẹ́ẹ̀ kí n lọ lé ẹjẹ́ ìjòkó díẹ̀. Wọ́n sọ níyàwó kékeré. Bàbá ìmọ̀mù. Ọlọ́run ọ̀sán lẹ́sì. Ọbẹ̀ tọ̀. Jọ̀wọ́ ẹ̀jẹ̀ ń kéde lẹ̀ ẹni náà. Mo ń sọ̀rọ̀ yìí ká lè mọ̀ pé bàbá sì ti yá ẹsẹ̀ láti kúrú. Ẹni bá sọ pé òní sọ̀kò. Ní kí n gbọ́. Ọ̀ wí táratára. Ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wí kó tu tiẹ̀ lọ. Kí ni wọ́n sókè? Ọ̀tẹ́dà. Ọtí Yorùbá ló bẹ̀ sí ní àyè. Ẹ dẹ́kun ọ̀rọ̀ ẹ̀kọ́ ní ntú. Ibn Mubarak. Ẹ dẹ́kun. Wọ́n ní ta'allamtu al-adaba 30 sana. Wọ́n ní 30 years ni wọ́n fi kọ́ ẹ̀kọ́. Wọ́n ní wa ta'allamtu al-ilma 20 sana. Wọ́n wá lọ wá kéwù fún ogún ọdún. Àmọ́ ẹ̀kọ́ ni mo kọ́kọ́ fún ọgbọ̀n ọdún rẹ̀ kí n tó bẹ̀rẹ̀ kéwù. Ẹ jẹ́ ìtòrí ọlọ́run. Ẹ̀kọ́ ẹjẹ́ máa bẹ fáwọn àáfà. Bàbá kúrà mọ́. Ẹlẹ́kọ̀ọ́ kínní. Ẹ dá mi lónìí lọ ni. Ẹ dá mi lónìí. Alájẹ́ àgbà. Ẹ̀kọ́ pé kámẹ́là àmọ̀tájà yókù lọ. Nígbà tí wọ́n ti wà lẹ́mìí rẹ̀ pé èmi mo mọ̀ ju náà lọ parẹ́. Ṣé wọ́n yẹ Sàlátì? Ẹ sọ bẹ́ẹ̀ dáadáa. Tó o bá ń ṣe wá sí kọ́lẹ̀ mẹ́kọ́ ọ̀rọ̀ sọ yóò ta sí. Wọ́n fẹ́ yí ọ sínú wọn. Gbogbo àfa wa kéwù ọ̀wá ń fà lásìríkì. Gbólóhùn ayé ọdẹ ṣèbíyàwó rẹ̀ sì ní ń bọ̀. Bá ọba kéwù tọ́ ní òsínú rẹ̀ gbèsè tó fẹ́ kọ́ ìkọ́. Ẹgbẹ́ jáde lẹ́nu pa àmọ́ nǹkan tán. Kódà bó ṣe àṣírí. Bàbá àkànbẹ lónìí wọ́n kàn máa wù ọ́ báyìí ọtí Yorùbá lórí ìjòkó. Kí ni a mọ̀ tọ́jú ẹ̀ mọ́? Àfọlọ́. Lẹ́yìn ọlọ́run àbítání. Lẹ́yìn ọlọ́run àbítání. Lẹ́yìn ọlọ́run àbítání. Orí tí ọba yá ṣe láti tọ́ sí. Wọ́n ṣe iṣẹ́ dọ̀jọ́ kó bá nẹ́gẹ̀ rìsàlẹ̀. Wọ́n tẹ̀ dọ̀jọ́. Ọwọ́ níbo láti sórí rẹ̀. Ẹni kí ni àkọ́kọ́?
دمنو أن يكون كثير الحياة أجعل وصوتي جو جماعة ويننا ilé sọlá tí o ní tú. Àmín ẹ̀yin kéré. Ọlọ́run má túlẹ̀ nìkọ̀ọ̀kan wa náà. Ǹjẹ́ tí àlọ́ mi yín sáwọ̀ ìlú kan? Yóò wá jáde ló bá ṣàdúrà, ó ní gbogbo yóò ní tura yín lọ. Ló bá jáde. Yóò dé lọ́dún tó tẹ̀lé, gbogbo wọ́n ti dẹnu arinlẹ̀. Ó ládùúrà kí mo ṣe. Wọ́n tún mọ sẹ́ ni pé ẹ̀ ní gajura yín lọ, ẹ̀ ní gbà fúnra yín, ogun wà pa yín. Àwọn àfáà ẹjẹ́ lẹ́nu ipa jura wa lọ. Kí gbà fún olè máa bẹ. Abẹ́ ẹ̀yìn ilé Sàláàtì. Bàbá kan ló fẹ́ kú. Àwọn kan tiẹ̀ kọ́. Kìnìún máa pa àwọn màálùú kan jẹ. Dábìlú. Kìnìún máa pọn jẹ. Wọ́n wá lọ bá àgbà màálùú kan tó ń ti pẹ́ láyé. Oníṣègùn kíkìnì ó pa ẹja wọn láfẹ́. Wọ́n tún bá ti di ọ̀la ẹ̀dá ìwòjọ́. Tí kìnìún bá ti rí wọ yín ní òhò. تقصر عنهم وتخوض فيهم فلا نرى لديك الأدياء. Ẹ̀jú kọjá àgbàrá òjò ní ń bọ̀ bẹ́ẹ̀ bí nìkan yóò gbàgbọ́ ní ìjáde. Àgbàrá òjò. تقصر عنهم وتخوض فيهم Àmì jẹ̀lẹ̀. Ṣé dáadáa náà? Wọ́n ní mo dá àwọn àgbàrá òjò ní bẹ́ẹ̀ bí nìkan yóò sẹ́ńbọ̀ mí. تقصر عنهم وتخوض فيهم فلا نرى لديك الأدياء. Ẹni bá yóò bá lóbi òní sọ̀fò. Sallallahu alaihi wasallam. Ó kù sẹ́dún ọ̀rọ̀ tí mo fẹ́ lò jẹ̀mọ́. Jẹ̀mọ́ ẹ̀dọ́kẹ́ gbọ́ mi. Ọmọ ìlú wa dáwọ́jọ́. Bí kìnìún ṣe rí ìwọ màálù tó pọ̀ ló bá họ. Báwo màálù ṣe ń lé kìnìún nà. Ẹ dá mi lò. Àlùbáríkà nílé Sàláàtì. تقصر عنهم وتخوض فيهم. Àlùbáríkà nílé Sàláàtì ẹni náà. Ẹ dá mi lò. Kò sì ní dahoro. Àmín. Ẹni bá sí àmì ilé ọba rẹ̀ ní dahoro. Àmín. Ẹ sàmì. Àmín. Wọ́n ní kéèyàn ní tìjú. Lára tí mo gbọ́dọ̀ ń dá mẹ́jẹ̀mú lẹ́yìn àwọn gbọ́. Tí mo sì fẹ́ ṣe lọ́jọ́ tó fi lọ bọ́ náà. Ọlọ́run má jẹ́ wọ́n pè mí àti ìyá parí ìjà. Wọ́n yà àgbà pé mo ṣẹ̀ ọ́ ni. Ń wá bẹ́ẹ̀ ọ́ ni. Wọ́n jẹ́ ajá. Ẹni torí kí ni? Ilé tó bá parí ìjà ọ̀tá mi mọ̀ bẹ lórí ìjòkó àní kílẹ̀ ń kéwú fún. Ẹ̀yin lẹ́nu bọ̀lọ̀bọ̀lọ̀ tẹ́ ń ṣe wá àṣìká. Ẹni tí yóò máa káràn sùn mí èmi. Ìyá wa gbọ́ oníkọ̀rọ̀ tó dá ọmọ jẹ́ ajá ó tẹ̀mí lọ́rùn. Kí ló dé tí àlè bẹ́ra yín tẹ́ bá tiẹ̀ sẹ́ra yín? Gbogbo ọ̀rọ̀ ló fẹ́ jọ yín tàbáríkà àwọn òru bíi tí. Ẹ dákun tí ẹ̀ka ní àkìsílágbọ́ kò sí sí òsì ìjà. Ilé ọba tèmi ń bẹ gbogbo ní oyè ní máa ń dàrú díẹ̀ ẹni àpẹ ní òun àtò. Ẹ̀kọ́ ojú sí dákun mo ti rọrọ rán. Àti nínú ọgbà lóbi òwá ni. Jẹ̀mọ́ ẹ̀ dákun ń tà fún bẹ́ẹ̀ ìyàwó ilé wa táwọn fún lóúnjẹ. Táwọn ẹgbẹ́ lóru gbé dákun ọ̀dà mọ́jà ájà mọ́. Tálà lé bẹ́ẹ̀. Bákan náà àbúrò mi tí kí mi. Wọ́n á wọ mi ò ní àbúrò mi.
yẹnyẹn wọn dá wọn ní àyè ṣé kò tó kó mọ̀ dáhùn wọn ní kí mi sí ọ tọ́ ìlú kí mi ó ní tí n bá tiẹ̀ sọ́ọ̀tì kẹ́ dì mọ́ right sínú ẹ̀ tó ní kẹ́ rí jẹ ẹ wá rí jẹ tẹ ẹran ogun yẹn máa ka ẹ̀ wá rán mi olùsọ tó dùn ọ̀nù ọ̀dà ọ̀dọ̀ tó dùn a ṣe parí ìjà mo sọ pé kò sọ́pọ̀tì mi kí irú lè máa mú yẹn ṣùgbọ́n kádàrá tèmi ti fún tiẹ̀ kọjá èwo tó níjà wèrè mo ti débi tí ń lọ èyí tẹ́ ti débi tí ń lọ tẹ́ ń jíjà wèrè ẹ̀jẹ̀ tí òótọ́ yóò kọjá kọlu ọlọ́run wọ́n lẹ́yìn yọ̀ ní bàtà yẹn ti dá ẹ méjì ó rí bá ṣe ayé yìí. ṣé mo sọ̀rọ̀ bí dákẹ́ ló mú. bí ìwé ní mẹ̀kámẹ̀kẹ́ tẹ ní náà ẹ̀ dáhùn àtọ̀rẹ́ àtọ̀tá lọ́mọ ìbáṣepọ̀. ẹjọ́ òun kẹ́kẹ́ pa ewu tó lé ọlọ́run kó fọ́nà bẹ́ẹ̀ wọ́n fọ̀rọ̀ mi rẹ́rìn mọ́ ẹ̀gbọ́n ni kọ́ máa lò ó. àbá kan máa ṣe wá síbú mi ó bí ti sinmi lálọ́bà àṣùbà nígbà tẹ́lẹ̀ kẹ́kọ̀ọ́ nípa ìwé olóògbé máìkì tòmọ́mọ̀ tí wọ́n wáyé wáyà àwọn èdè náà mo lọ́ máa ṣèjọ́ àwọn advisers bí náà ni wọ́n láwọn bá ṣe ẹ̀ka ẹ̀ sọ spíkà ẹ̀ méjì ń já ṣé mo ní bẹ́ẹ̀ sọ̀rọ̀ lọ́jọ́ mọ́ ṣé gba bẹ́ẹ̀ dá mi lóhùn iléyá bá dé nígbà tí iléyá dé mo bá ní wọn lọ fún lágbo kan àtọwé tí òfìsì ní bá dá sí bá ọba ìmọ̀mọ́ ọgbà ọlọ́mọdé kú kékeré ẹgbẹ́ tó mọ̀ ọ́ ọgbà ọlọ́mọdé ṣòfò ó mọ̀ ọgbà ọlọ́mọdé lọ sílé ẹja ló láàṣẹ ẹ̀yin ọmọ fọ́kọ rẹ kó látọ̀dún mi èèyàn máa débi tí ó ṣẹ̀ tí wọn ò ní bí èébú ni wọ́n fi react. Gbọ́n tí mo sọ pé tá a bá ti bú yóò mọ̀ pọ̀ ṣe kí ni tá a bá lẹ́yìn tí ń bú ọkọ tó fèsì lọ́dọ̀ bá mo ṣẹjọ́ kí la ṣe tẹ́ fi ń bú a yóò adjust ló dáa fún kí ló dé tẹ̀ tó dáa fún máa ń jà náà kí lè fẹ́ kàn táyé wọn ò dá o sí. bàyá ní òpó tí mi kí ló ń dé fẹ́ni torí jẹ́ ń jà àwọn ẹgbẹ́ ń tẹ̀jọ́ lọ ní ekéwú tí wọn ò rọ́wọ́ ọrí ẹ sì jẹ́ wọn rántí ọlọ́pàá náà ọ̀rí ẹ jẹ́ ń yọ̀ ọ̀rọ̀ wa ta síríọ̀sì náà kẹ́ a. ṣé mo lè wí yòókù? sáwọn lẹ́yìn jà o àwọn lẹ́yìn jà tó rà mọ̀ yín kò sẹ́ni tá a mọ̀ nínú yín ṣùgbọ́n kankan tí ń gbé nínú yín ni ẹ lọ chẹ́ẹ̀kì ẹ̀. ẹni bá di orí màálù mú màálù ni ẹni bá ẹsẹ̀ rẹ̀ mú màálù ni ẹni bá rù rẹ̀ mú màálù ni gbogbo yín kankan rẹ̀ lẹ́jọ́ dìmú mú tẹ́ dìmú ni ò ní jọra wọn. bá a ṣe dún ìyàwó àgbẹ̀rẹ̀ lójú à òun tó dúró lẹ́yìn àsìkò tí dáàbì wa ń samúntà kímù nǹkan kan yẹn bí yéè mo wú ìwà bàtà ni mo lójú abáwá jù kí mo á fẹ́ lò bẹ́ẹ̀ bá ń pè nǹkan gbà mí gan kó tó rántí lẹ yóò pè bá ní má bínú mo ti ń sà lọ́wọ́ tí wọ́n fi bí ọ nídọ̀dọ̀ àwọn kò sí rọ́ọ̀lù olùkọ́ ní mọ́tí sẹ́yìn 1 million kí rẹ̀ níjọ́ tí wọ́n hálùwà òun bó ti dúró yìí kẹ́lẹ́ mọ̀ pé tí wọ́n fi bí ọ̀tọ̀ọ̀tọ̀ ni ọdún tí ọ̀tá pọ̀ fún dáàdì mẹ́ta lásìdẹ́ǹtì tẹ́sẹ̀ wọn fọ́ lọ́nà mẹ́fà náà bí o níjọ́ tí ó wáyé báyìí ó sì gbé wá lọ́nà mẹ́fà bẹ́ẹ̀ lẹ́yìn tó dúró yìí. mò ń sọ yìí kẹ́lẹ́ mọ̀ pé tólúkálùkù bá mú ọ̀tọ̀ọ̀tọ̀ ni yìí sì lè sọ̀rọ̀ àti kí wọ́n kọjú sí o ẹni náà gbogbo ẹ̀yin ilé ọlá tẹ̀ ń jà ẹ fẹ́ fi nǹkan yíyin báńgà. ní oríire tó sọ̀rọ̀ ó ṣe jẹ̀mọ́ ọ̀dá mi lóhùn
jòkó yìí ẹ wò dáadáa ó tẹ́tí rí ẹ mẹ́ta àwọn ọ̀rọ̀ mo fẹ́ sọ gbogbo kẹ́kẹ́ lè rí tẹ́ èrò kí wọ́n yọ pẹ̀lú ara bàbá ìwà sẹ́ẹ̀tì rí àtúntò jòkó yìí sẹ́ẹ̀dì abẹ́rì sẹ́ẹ̀dì méjèèjì tẹ́ rí mo fẹ́ kẹ́ yọ ìkìlọ̀ kẹ́mi ọ̀rọ̀ mi ní bàbá tó bí wọn nú gẹ́gẹ́ dákẹ́dákẹ́ torí ọlọ́run ní bá tiẹ̀ jẹ́ ọmọkùnrin yìí bàbá tó bí wọn nú gẹ́gẹ́ biological father wọn àwọn ni wọ́n kú lórí mọ́mù tí mi débẹ̀ bàbá wọn ló sílé tọ́lọ́run lọ tó fi kàn mí kí wọ́n má kun ọ̀ká báyìí ọlọ́run jẹ́ ọ̀sẹ̀ pẹ́ bóyá ó ti wáyé bàbá èèyàn kú ẹ̀gbọ́n ọmọ yẹ́nyẹ́ ló wà mí wá kò ní kú ní ìtọ́kọ̀ tí kò bí ẹ̀gbọ́n ọmọ yẹ́nyẹ́ òní òdì steering wọn ní kí ló dé òní òní fẹ́ kí n kú wọn jọ bí a ní torí wọn ó béèrè mi lọ́wọ́ rẹ nílé bẹ́ẹ̀ ṣe tí mọ̀lẹ́bí ò tẹ̀ ní ara wọn kí ló dé tẹ̀ tẹ̀ ní ara yín ẹ lọ́wọ́ mi sọ ní ọ̀fẹ́ kí n kú nísìn ẹ dá mi lóhùn mọ́sálásí tí mo kọ́ tó tóbi jù láyé òní kí jí wà níbẹ̀ ní òun tó jòkó yìí kò wọ́n ní sàdúrà kí n pẹ́ láyé yóò ṣe àbí òṣè kí ló dé tí nǹkan bá ń ká sí ọ lọ́wọ́ ní mọ̀lẹ́bí tí ò ká sí kùn ọ́ ọ̀ lè ṣe pẹ́ láyé báwọn. ẹ máa sọ̀kalẹ̀ fúnra yín gbogbo ọ̀rọ̀ lèmi bá sọ̀rọ̀ lónìí gbogbo abìnrin ogun ti pọ̀jù bẹ́ẹ̀ àkírá wa àdásíra wa bẹ́ẹ̀ sì ni kò tí ì bọ́ sọnù lẹ́ẹ̀mọ́ yìí ẹ̀ tó bá bọ́ sọnù ẹ̀ lómi yóò rí fáìní ẹ̀. kí n kàwé kàwé kí n tókó. mo tẹ̀sí ìwọ ẹ̀. wọ́n kà fún ìrẹ̀lẹ̀ ahmed tí wọ́n ti wí mẹ́rin. ìrántí àwọn ọ̀rẹ́ kó tú ẹja ṣe iṣẹ́ tó pọ̀. agbóminú rìsàfù àkálùkù mú kálùkù òpin fún tóbi báyìí tá báyìí ìrántí nù. níta bá ń fọ láàrin mi àwọn máa ṣe fún mi. bàyá ni ẹ rí mi tí ń sinmi mo bá ọlá bàbá yéé nínú ọ̀ràn kan mi ní ẹlẹ́kẹ̀wá ọmọ ìyá kan náà bàbá kan náà tí wọ́n sì sẹ́kù bá àti àṣírí wọ́n ń káàkiri luspirogera ẹ máa rí mi lọ́sàn-án lóru mo tẹ́mi ó sì kalẹ̀ ní pamílẹ́kù nígbà tí ìbá jọ láwọn kan tá a bá ṣe fún un sọ́lá ò ní tán alifọ́dínú bẹ̀lẹ̀ ákìlì wàlẹ̀ àdàbà náà bẹ̀lẹ̀ àásìlè wàlẹ̀ àṣà ó tó lè mú kí ọlọ́wọ́ ẹgbẹ̀rẹ̀ nínú rẹ làákàyè ọmọbìnrin ó pé wọ́n wà ní ẹ̀kọ́ tó pọ̀ tó ráyé fẹ́ lọ́síárì mọ́ wọn lọ́wọ́ kì í ṣèpìlẹ̀ kì í ṣe tá a kójọ kì í so ọ̀ràn ọ̀rọ̀ ló mọ ẹyẹ tí wọn ò níran tí ó padà rẹni tó níran ṣe. bẹ́ẹ̀ bá kọjú sí mi yóò dùn mí mẹ́rin mo pè é dákun mọ́tì sórí ìfún mọ́tì. ìbéèrè lẹ́ẹ̀kẹta kí ló jẹ́ ìbéèrè lẹ́ẹ̀kẹta jẹ̀mọ́ àfọ́sẹ̀ láti sísá àbí wọn ò ṣe dá mi náà. Sí ẹ̀kọ́ ẹni tí ń tìyàn kò sí ẹ̀kọ́ kò sì bẹ̀rù Ọlọ́run ọfẹ táwọn kan máa bú ni ọ láti bíbí mọ́tàrí wọn mọ́ ẹ dúró bẹ́ẹ̀ ṣe dúró èèyàn lè tirẹ̀ sẹ́ni kó dúró níìsì ẹnìkan ní ó tiẹ̀ bá àti yóò bá lóbi tì lọ́lé tí mo tún lè wí dábì lóhùn wàá yẹ kó lọ́rọ̀ díyà ẹni tó bá ń bẹ̀ kó níran ẹ gbọ́dọ̀ yọ ọ́nù sí tọ́lọ́ máa fẹ́ ní kọ̀ọ̀kan. bí wọ́n ti jòkó ìjẹ rí mo ti kálukú mọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni èyí àṣírí ló lé bá ó sì kàn
òun odidi Kùránì lórí ha PhD sì ní ṣe lọ́wọ́ doctor èmi sì mú kọ́ olómi ṣe bàbá àwọn síbẹ̀ ẹ̀kọ́ àwọn tí ní tá à ní a sì yọnu sí àwọn náà ní tó náà ní síbẹ̀ ẹ̀kọ́ òun náà yọnu sí dókítà ni mí èmi mo bí ọtí mo tọ́ àṣà pé mi bàbá rẹ̀ kò lè léyìn bá tí n bá sì pé yóò mọ kúnlẹ̀ bọ̀ náà kan ni ìbá ní fẹsẹ̀ sọ lárúbáwá kò kàn mí wá ní àyín yóò mọ bọ̀ torí mo ti present mi ní bàbá rẹ̀ mo ti fira mi kún ayé rẹ̀ kí n lè bá rí bẹ̀ níṣẹ́ mo tọ́ ohun tọ́ yóò débi tí ń lọ ẹ̀yin tẹ́ ẹ bá ga nù rán ẹ tètè wọ́n àti ẹ sọ dèèyàn tí ẹ bá ga tẹ́ ẹ lọ́wọ́ sí wọ́n takò rí lọ́jọ́ iwájú. wọ́n challenge authority rẹ̀ torí tẹ ayé rẹ̀ wọ̀ nípa tiẹ̀ kù. Bàbá náà kí mo sọ̀rọ̀ àbí lọ́kẹ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ ló bá fi kálẹ̀ ní o ẹni kí ló tún tẹ̀lé jẹ̀mọ́ dá mi lóhùn. Bàbá wọ́n á yẹ kú ní barran wasula barran wasula bẹ́ẹ̀ bá ní ìran jọmọlúwàbí láàrin rẹ̀ wá ro mọ̀lẹ́bí pọ̀ bẹ́ẹ̀ bá ń kó ọmọ lọ tó kó tiẹ̀ fún olórúkọ tí wọ́n ṣe kó mọ́ máa lówó ló jago bí wèrè ìtàn padà sọ rẹ̀ wọn ò dá mi ló mọ́ kí wọ́n rí ọ̀pá òwúlò sóyá àbójútó. وأن يكون حسودا حسودا حقودا فاسدا مفسدا الله حسودا حقودا جماعة تعلميني أنا باكي نطور كوني نعم سأقول ọ̀rọ̀ mi mo sọ kárí ni ṣùgbọ́n tọ́kàn rẹ bá ti kó virus tó sì lè bá wù ọ́. Bẹ́ẹ̀ni. Mo sọ tèmi bọ́dọ̀ sí rán mi kò sẹ́ni kankan lọ́kàn mi àfi Allah ẹ̀ dá mi lóhùn ẹ tó fẹ́ kí ìran tó rò kò ní jẹ́ ní kéèta kí là ń kéèta lọ kálẹ́kọ̀ọ́ yìí sọ̀rọ̀ bí n bá lọ mọ́kà báyìí mo ní kálẹ́ mo lẹ́wà ẹ̀yin lẹ́ mọ̀ lú o. ó sì máa bá agbálẹ̀ àmàjọ sálẹ̀ káàkiri èmi ní kéré tatẹ́ ń sí jẹ̀mọ́ ẹ̀yin ọmọ ní ọlá tálíkà kí wọ́n tatẹ́ nígbà ẹkún fún. wọn ò dá mi náà mọ́ èmi ló bí kéré ta jẹ̀mọ́ ẹ̀sùn mẹ́ta abilẹ̀ jẹ́ gbogbo bá bìnrin tó wà bí ẹni náà ẹ̀sìn lè gbà kẹ́ni tí òwúlò wá sọ̀rọ̀ fámìlì ẹ̀kọ́ kọ́ sì gbà wọlé. Èyí tó dúró àmọ́ràdà bàbá tó bí bàbá mi yẹ́yẹ́ ni ṣùgbọ́n bàtí mo dá àyè bàbá rẹ̀ ni mo ní agbádá fún mi. Mọ́kà ni wọ́n kú sí ọlọ́ọ̀bà akíyàn kí mo wá fẹ́ lò. Ẹnìkan bá mi ń jọ́nà náà àwọn olórí ibú. Mo sọ̀rọ̀ fún olùwádìí àmọ́ra wọn. Bí sí bọ́ ní agbádá kò dénú rẹ̀ o. Yóò fà búburú sí ọ. Ṣeun gan. Mo ní ẹsẹ̀. Tí wọ́n bá sì wà á bá mi, tí wọ́n bá ti ń wọ̀nà ọkàn kó dìbò. Mo ti sọ òwúlò nù. Mo bá wù ọkàn báyìí. Kò wá lọ, kò wá dìde, mo lè dìde. Ti gbọ́ yín. Mo ládùúgbò tí mo sọ, mo ní mo ti gbọ́. Mo lè nígbà ìṣó lóríire. Tí mo rọ́kàn tí. Ìgbà tó yá mo kàn yọ mo ní sọ mo rọ́kàn rẹ̀. Ẹ̀rọ lórí ibú ni ẹ́. Tí wọ́n ti ń ṣe kọ́tí nǹkan rí mo ti bínú mi tó ń ṣe ẹ̀kẹ́ àwọn bẹ́ẹ̀ bàjẹ́ fún ẹni. Mo ti rẹ̀ inú ti ìlú mo ti tí wọ́n ti ń ṣe kọ́tí nǹkan rí ìbínú dẹ́nu. Tí wọ́n yìí lọ gbé pẹ̀lú ògbépo. Mo ní kí ló ń ṣe ẹ̀kẹ́ tí wọ́n ti sọ kẹ̀ mo fẹ́ táṣà kan ní pẹ̀lú rẹ̀ lọ. Tí mo yọ fa kó tí ń sọ fa mọ́. Mo wá kí ọba rẹ lójú ẹsẹ̀ mo ní ẹ wá ọ̀ní mo lè mo lè wọlé tó pé ó ní
báyìí ẹ̀sọ́ tẹ̀sọ́ lẹ́ẹ̀kan. tí ìlẹ̀ kọ̀ọ̀kan bá ti ní àdọ́tùrú wà bẹ́ẹ̀ kò ní sí ọ̀tá láàrin wọn mọ́. wọ́n ní wọ́n pé kí làwọn kọ́ là wọ́n bá yé ìran jẹ́ ẹ̀jẹ̀ kàn sí bàbá wọn ò ló kọ́ kí wọ́n dàrán rú. bọ́lá bá gbọ́dọ̀ kọ́lùkọ́lùkọ́ ló máa bá ní bá ti bá bí ṣe ń ṣàdúrà nù ìran èyí ẹni náà ẹ̀ dá mi lóhùn wọ́n ṣiṣẹ́ kalẹ̀ tó pọ̀ tí o yẹ ẹsẹ̀ láti tí láti gbọ́kàn ẹni kúlù tí o yẹ ẹsẹ̀ láti ó dìgbò lò tẹ́lẹ̀ fi kún dọ́tà péré nu tí o yẹ ẹsẹ̀ láti lọ́dí ọlọ́ọ̀tà aláàlẹ̀ wọ́n ṣe iṣẹ́ wọn kúre o ọlọ́run jáwa náà kúre ibi tí mi ò ṣàdúrà ni gbogbo yín náà tẹ́ ń pàtó sí mọ̀lẹ́bí ẹ̀yin nu ẹ̀tàn àtàtẹ̀ ń panu gbọ́dọ̀ fún gbọ́dọ̀ yín o di ọwọ́ yín o bàbá Khalifa mọ̀jọ̀ ká gbogbo sáyé ẹ̀yin tẹ́ ẹ̀kú yẹ́yẹ́ ìwọ náà tó ń salati wàhálà sí salati ìmọ̀mù salati ìmọ̀mù àṣírà salati gbogbo tí ń jẹ́ salati ọ̀dọ̀ yín o ẹ̀yin obìnrin ẹni náà ọ̀dọ̀ yín o ẹ bẹ̀ àwọn kàwú yín tó ìgbé àwa ìṣe sọ́dà ọ̀rọ̀ ni ẹ bẹ̀ wọ́n ẹ sì méjì wọn rojọ́ mọ́ láyé gbogbo bí jẹ́ bá ti ń rojọ́ ẹ fi kí gún ojú ìgbòho kò ní sẹ́ láíláí ìwé báyẹn rojọ́ bẹ́ẹ̀ ṣe ń wò mí téèyàn bá sẹ̀mí tó bá dùn mí ń wà wẹ́nu oṣù mọ́ ṣé mo ṣẹ̀jọ́ ẹ bá ń bẹ ẹni kó má bínú sẹ̀mí ìlàgbé wọ́n fi máa kú lágbájá mọ̀ náà kú mọ̀tàmọ́dọ́ mọ́ sálẹ̀ yín kálukú ó da ayé rẹ̀ ṣe tó bá yá ni ọ̀fun tó ọgbẹ́ ìgbìmọ̀ kálukú ó kẹ́kọ̀ọ́ lọ ni ilé sàlájì ò ní tú ẹjẹ́ àtẹwàdúrà wa tí wọ́n yẹ